torí tọlọ́hún kíní yẹn system yẹn shut down ni ó dà pé kíní charger tí mo fi sí kíní charger tí mo ẹnu charger tí mo ti bọ̀ ló dá wà èmi náà sọ ẹnu charger mi yẹn ló dá wàhálà rẹ̀ sí ó dá wàhálà rẹ̀ sí mi lọ́rùn ibi tí yẹ kí n fi sí ọ̀tọ̀ níbi tí mo lọ fi sí tó Ọlọ́run jọ̀ọ́ ṣàánú wa ìyá yẹn sí kìíní bí mo ṣe ń sọ̀rọ̀ wà láyò sí kìíní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá mọ ọmọ ẹ̀ rí ẹ pa àwọn ọmọ ẹ̀ ẹ pa àwọn ọmọ ìyá yìí kẹ́ bá wọn sọ̀rọ̀ kẹ́ pé gbogbo wọn kẹ́ bá gbogbo wọn sọ̀rọ̀ pé bọ́n ṣe máa mú ìyá yìí torí pé tó bá fi lè ti mú lọ sí mẹ́rin tó bá fi lè ti mú lọ sí òmù nílùú òyìnbó wọ́n máa fún láwọn abẹ́rẹ́ kan ó máa rán máa di gangan ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa mẹ́díkù ẹ lè pè wọlé kẹ́ já mi kẹ́ púfù mi rọ́ǹgì pé irọ́ ló ń pa ẹ̀yin tẹ́ bá nímọ̀ nípa mẹ́díkù aspect ni o ẹ pè wọlé kẹ́ já mi pé irọ́ ló ń pa get out ẹ púfù mi rọ́ǹgì máa tàn fóònù sílẹ̀ ń sìn ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa mẹ́díkù tẹ́ nímọ̀ nípa mẹ́díkù aspect ẹ pè wọlé kẹ́ wá já mi pé òpùrọ́ ni ẹ irọ́ ló ń pa màmá yìí ò gbádùn mọ́ ara ṣẹ́ni bóyá máa ń bá ọgbà àwọn èèyàn tó máa ń dá sí gbogbo ọ̀rọ̀ ló máa dá sí torí pé ọpọlọ ẹ̀ ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ mọ́ ọpọlọ ìyá yìí kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó máa ṣe kí ni o kó máa ṣiṣẹ́ mọ́ ìyìn tó bá ti ronú brain yẹn ó lè ṣe mistake ó lè wrong ó ń tẹ̀lé wrong yẹn lọ ni ó lè right ó ń tẹ̀lé right yẹn lọ ni àṣàmà ìròrí burúkú la máa wá sí lórí torí kí ni o kò gbádùn ó ní èmi inú ilé mi wọ́n mọ tí ń bẹ̀ wọ́n ṣe kíní kan wà láìwọ̀n kí mo tí inú ilé tèmi ó ní àwọn lọ sí rẹ́sítọ́rántì ṣe rẹ́sítọ́rántì yẹn wọ́n mọ tí ń bẹ̀ ṣe rẹ́sítọ́rántì òyìnbó ni àbí rẹ́sítọ́rántì kíní kan ni àwọn ọ̀rọ̀ àtàmọ́ ó kàn ń jó gbogbo ẹ̀ mọ́ra ọmọ òpin yáyì síkì wèrè léyìí mo máa ń respect èèyàn ṣùgbọ́n mo jẹ̀bi ohun tí mo fi sọ pé yẹ káwọn èèyàn bá mi wí ni pé yẹ kí n pé wá ṣó ti ẹ̀sámì ìyá ìwò kó tó di pé o bọ́ta máa sọ̀rọ̀ mi ò ẹ̀sámì ẹ̀ tẹ́tẹ́lẹ̀ pé kí n wò ó pé ṣé ẹni tí mò ń bá sọ̀rọ̀ yìí ilé ti ní dementia kò gbádùn rárá kò ń ṣe ń tẹ́pẹ́tẹ́pẹ́ tí ìyá ìbá bu anybody gbogbo ẹ̀yin tẹ́ máa ń fún lẹ́sìn ẹ̀ gbádùn o gbogbo ẹ̀yin tẹ́ máa jọ ń ṣe kí lórúkọ ẹ̀ Facebook kí ní kàn tẹ́ máa jọ ń búra yín yẹn ẹ má búya ìmọ̀ o ẹ jọ nítorí Ọlọ́run tó bá ti ń sọ̀rọ̀ ẹ ṣàpátì torí pé ẹ kàn fẹ́ kó báyà yìí ni torí brain ẹ̀yẹ bó ṣe wà yẹn ó ń ṣiṣẹ́ anti-clockwise ni o kò ṣiṣẹ́ clockwise mọ́ o ọpọlọ ìyá yìí kò ṣiṣẹ́ clockwise mọ́ o torí Ọlọ́run kò gbádùn mi ò dẹ̀ fi bàjẹ́ wàláhì ẹni tó mọ̀ ṣe wàláhì kò gbádùn torí ẹ̀ ìrànlọ́wọ́ tẹ máa ṣe fún báwo lèèyàn ṣe máa wé scarf tó máa tún wá dé sábàkà tá a tún wá dé kan sí wọ́n ti sábàkà mélòó ó di méjì pẹ̀lú scarf kó jẹ́ mẹ́ta kí ló ṣe é náà jàlámíà tó tún wọ̀ yẹn ẹni tó bá wo fídíò yẹn ẹni pé jàlámíà yẹn ń rún kí ló ṣe náà tó fi rí bẹ́ẹ̀ ṣọ́nkánjú ni irọ́ ó ti sick ni okay physical aspect ni mo treat yẹn ẹ gbọ́ mi physical aspect màmá yẹn ni mo treat lẹ́gbẹ́ kan yẹn wọ́n fẹ́ gbé lọ sínú spiritual aspect ṣe rí irú àwọn ẹni báyìí tó ń jáde tó ń rọgbọn apá báyìí spiritually àwọn àlìjọ̀nú burúkú tí àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn nǹkan burúkú tó ti fún tó ti lò ló ń bínú jáde látàrẹ ẹ pé physical aspect yẹn ni mo treat yẹn mo fẹ́ gbé yín wọnú spiritual aspect yẹn lọ bó ṣe wáyé o àlìjọ̀nú ló ṣe kí ni o àwọn jíìnì àwọn àlìjọ̀nú burúkú tó ti wọnú ara ẹ̀ torí pé ó ti lo iṣẹ́ àwọn iṣẹ́ burúkú tó ti lò yẹn òun ló jẹ́ kí àwọn àlìjọ̀nú yẹn wá ń react torí pé èèyàn gidi kan tó lálàáfíà tí ẹ pé kò ń ṣe àlìjọ̀nú kò ń ṣe evil spirit ló ń control ẹ̀ kò ní dojúkọ kò ní máa sọ̀rọ̀ bí àyẹ̀ ṣe ń sọ̀rọ̀ kò ní react bí àyẹ̀ ṣe ń react torí pé àwọn àlìjọ̀nú ń dà á láàmú lọ́wọ́ àwọn àlìjọ̀nú náà ń dà á láàmú wọn wá jẹ́ kó gbádùn kò mọ ohun tó ń ṣe mọ́ àwọn àlìjọ̀nú yẹn ló wá ń sọ̀rọ̀ jáde lẹ́nu ẹ̀
ṣé ẹlòmíràn mọ̀ pálíjọ́ ló máa ń sọ̀rọ̀ jáde lẹ́nu èèyàn ṣé mọ̀ pálíjọ́ ló máa ń sọ̀rọ̀ jáde látẹnu èèyàn tá a máa gbẹnu èèyàn sọ̀rọ̀ jáde spiritual aspect ìyá yìí ni mo analyse fún yín o onílàkàyè láìtí alákọ̀ọ́kọ́ tí mo kọ́ ṣe yẹn physical aspect ìyá yẹn ni mo treat spiritual aspect yẹn ni mo ń treat lọ́wọ́ báyìí alákọ̀ọ́kọ́ yẹn physical aspect spiritual aspect spiritual proof pé ìyá yẹn ò gbádùn wọn ni mo sọ yìí àlìjọ̀nù máa ń wọnú ara èèyàn ara symptoms pé àlìjọ̀nù ń dẹ̀rọ̀ láàmú òun nìyá yẹn mú jáde torí pé a máa ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ a máa ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ gbogbo àwọn ibi tó yẹ kó sọ̀rọ̀ sí la máa sọ̀rọ̀ sí táwọn èèyàn bá wá ń pè sàkíyèsí pé màmá ó ti tó àní ẹ má bá wọn dá sí kò ní dáhùn o ó lè ní òun ti gbọ́ òun ní dá sí mọ́ òun dá sí mọ́ ẹ ṣé bàbá ọkọ mi ó yìí ń lọ padà o torí pé àtàǹjọ́ ní ẹ̀ bá tún ti dé sí i ó tún máa lọ ṣe é sí i torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ máa ń bá ya yìí dá sọ̀rọ̀ tí ya yìí bá ń ṣe wọ̀nrọ̀wọ̀nrọ̀ ẹ filẹ̀ ẹ jọ̀ọ́ torí pé òun kọ́ ló ń ṣe mọ́ spirit kọ́ ló ń dá láàmú nǹkan méjì máa ń ṣe èèyàn gbà mí tó jẹ́ pé àgbà dementia àbí kí ni mo gba alákọ̀ọ́kọ́ tó ń ṣe kò gbádùn pé ó ti ń ṣarán arán tó wá ń ṣe yẹn àníṣe tọ́mọ ẹ bá wà wájú ẹ ó lè máa lọ́mọ kó máa sọ pé boyfriend òun ni torí pé kò ní gẹ̀ẹ́tì rẹ̀ ọmọ ìlà máa gbà mọ́mì mi lẹ jẹ́jàre torí pé ẹ̀yin fojú wo pé ó gbádùn but kò gbádùn mọ́ a máa kọ́ra a máa bínú a máa báyànjà a máa ṣàkọ́ra n tó ń ṣe nìyẹn ó nídìí treatment ó nídìí oògùn admin ẹ bá mi táàgì nọ́mbà mọ́ orí system màmá yẹn nídìí oògùn ni o torí pé gbogbo ohun tó ń sọ jáde tẹ bá wo lọ tẹ bá wo bọ ẹ wò pé ókè o ṣé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ jáde yìí sójọ́rú ẹ̀sìn kò kí sọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ohun tó ń sọ jáde yìí ń sọ̀rọ̀ ẹ̀sìn ó kàn ń mọ̀tàmọ̀ pé Saheed Shittu ó lọ sí rẹ́sítọ́rántì ó lọ mu Fanta ọkọ̀ bu ọtí wọ́n ṣe kinní kan gbogbo picture tó ń sọ̀rọ̀ nípa ìyẹn kò ń sọ even nígbà tí ọmọ mi ọ̀rọ̀ gbogbo picture tó kó jáde yẹn ẹ lọ wo ẹ tó bá wọlé Facebook mi kò ń sọ̀rọ̀ bí i 4 years o almost 6 years ni o gbogbo picture wèrè tó ń sọ yẹn o pé àyàwó ṣé ìyá yìí tó bá jẹ́ pé nítorí ẹ̀ pé ni ṣé kò rí current picture ìyàwó mi tó ti lò jáàbù ni ó rí mbẹ̀ ó rí mbẹ̀ ó rí yẹn ó ráwọn yẹn kò ń ṣe pé ó rí torí wèrè tó wà lórí ẹ̀ ni ó ti ya wèrè ní òun ló ka òyìnbó tí ń sìn ẹ̀yin náà ẹ̀wòrán ó sọ pé ẹ̀wò ó wá gbélé jáde ó wá sọ pé Saheed Shittu pé ẹ̀sìn méjì ló ń sìn inú ilé ẹ̀ṣẹ̀sìn méjì lélẹ́yìí tí ò bá pé èèyàn ti ya wèrè ẹ̀wọ̀n tó gbé jáde ó ní ẹ̀sìn méjì là ń sìn inú ilé wa torí ẹ̀wọ̀n tó gbé jáde rẹ o ọwọ́ ẹ̀ tó fi ń tẹ̀ ló fẹ́ tẹ̀ ń gbà ẹ̀ ní ń re ó lẹ́sìn méjì ni mo ń sìn inú ilé mi torí pé mo gbé Jesus kìíní kan síbẹ̀ àbí sínú inú kò lẹ́sẹ̀ inú ilé mi o orí fóònù mi ni o ọbí orí Facebook mi ni o n tó dẹ̀ fẹ́ gbé jáde rè mo ti bá gbé jáde dáadáa gbogbo ẹ̀ ti rí àbí ṣé mo gba Jésù lólúwa àbí àwọn mi gba Jésù lólúwa tó lùgbàlà ṣé túmọ̀ ẹ̀ nìyẹn ṣé túmọ̀ ẹ̀ nìyẹn ìyá kẹsẹ́ẹ̀tì ìyá Mauritania agent àwọn Mauritania tó ti ń yẹsẹ́ wò ìyá àwọn àfẹ́lẹ́ bọ ẹjọ́ nítorí Ọlọ́run o kò yẹ kí n sọ̀rọ̀ sí ìyá ìmọ̀ tó wà bẹ́ẹ̀ nìyí o tí ìyá yìí ń pè nípa ẹ̀sìn méjì ló ń sin inú ilé ẹ̀ ṣe pé ìyá yìí ò gbádùn wàláì kò gbádùn mo tún sọ fún òun gan mọ̀ pé òun ò gbádùn òun gangan mọ̀ lọ́wọ́ ara òun pé òun ò ṣe kí ni o òun ò gbádùn ẹni tó bá tún wá sí pé ìyá ìgbádùn gangan ṣe kí ni o ó nídìí kan lọ tírìtì ẹ̀ ẹni tó bá ní ìyá ìgbádùn ó nídìí kan lọ tírìtì ẹ̀ ẹ wo èyí ó kọ́kọ́ wé skáàfù gbà tó wé skáàfù tán tó wé skáàfù sísàlẹ̀ tán ó wá dé fìlà lé lórí ó dé sábàkà ìkànlé ó tún gbé kànlé irú ìmúra wèrè àwọn oníkòkò ló mẹ́ta wọlé lè irú ìmúra wèrè wọlé lè ṣé irú ìmúra wèrè tíyá yìí mú
kí wá ní ìyàtọ̀ ìyá yìí pẹ̀lú àwọn wèrè yìí òun lèmi ń béèrè kí ni ìyàtọ̀ wọ́n wá ń bú ya wọ́n ń bú wọn wá ń ṣe fídíò léraléra àwọn mímúrawé òpònú ọmọnìyàn bíi tiẹ̀ àwọn náà wá ń sọ Abba Saidi kíní kan ẹwòrán ìyá yìí sí kìíní wàláhì ó sì kìíní kí ni yàtọ̀ ìyá yìí pẹ̀lú àwọn àfa ẹlẹ́bọ àwọn àfa àrọ̀dọ̀rọ̀dọ̀ yìí kí ni yàtọ̀ eléyìí náà ó dé fìlà ó wé papọ̀ ó dé fìlà mélòó ẹ wo fúnra yín ẹ̀yin náà ẹ wò torí pé ìyá ìjóbìnrin lówó ṣe owó òǹgọ̀ bá ti játa òǹgọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ ní ṣé wù òǹgọ̀ kí wá ní ìyá yìí pẹ̀lú ẹni tó wé gbogbo ẹ̀ sórí báyìí onísúfí tó lọ yẹn kí ni yàtọ̀ ẹ wò yá yẹn ẹ̀yin náà ẹ wá wò òun náà ó wá ẹ wo bí yà ṣe ṣe ó kọ́kọ́ wé skáàfù gbà tó wé skáàfù tán ó wá gé sábàkà méjì léra wọn lórí kí ló ń sọ yẹn alámọ́tù kèrèsì yà nìyẹn o alámọ́tù kò lo apẹ̀rẹ̀ wèrè òun ni tí yóò bá gbádùn sí yóò máa múra báyẹn èmi wà lè sọ pé èèyàn tẹ bá pè wọlé ẹ lè sọ pé kí ló dé bọ́n ṣe ń mu nìyẹn wọ́n múra bẹ́ẹ̀ ní ìlú kan báyìí kí ló dé kò kí ń ṣaburú tẹ bá lè mẹ́rin wá fún mi èmi náà gbà bẹ́ẹ̀ wọ́n náà tọrọ kí ìyá ẹ máa múra bí ìyá ẹ ṣe múra tọrọ pé tó bá dàgbà tó tóru èjì ìyá ẹ kó máa múra bẹ́ẹ̀ pé kí ló burú ń bẹ̀ kéèyàn kó fìlà kéèyàn kọ́kọ́ wé scarf kó wá dé sábàkàlẹ̀ lórí kó tó wá gbé kọ́lé lórí tọrọ kó múra bẹ́ẹ̀ náà pa àwọn ọmọ ẹ gbogbo àwọn ọmọ ẹ tó bá jáde lára rẹ bí ìyá ẹ ṣe ń ṣe ni kó ṣe máa ṣe fìyà ìtọrọ fìyà ìkó fi tọrọ ìyá. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Kí Ivan ó wà nínú wo ibi kíní àbí tá a kó àwọn kíní sim card yẹn sí sim card yẹn tó bá ti wọnú ṣọ́ọ̀bù wo ibi tí àwọn kíní tá a pàtẹ kíní sí ó ti rí ń bẹ̀ ok salamu alaikum. tó ìyá ìsíkì ni ó síkì gidi gan téèyàn ò bá síkì ni ìyá máa ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ bóyá ń ṣe ẹ̀yin tẹ́ bá mọ̀ ìyá yìí rí ẹjọ́ ẹ bá mi ṣàdúrà fún ìyá yìí need deliverance ó need ìràkalẹ̀ bóyá ìràpadà ni ẹni tó fẹ́ pè wọlé admin bá mi táàgì nọ́mbà ìwọ́n máa ń sùn títí ẹni ẹ táàgì nọ́mbà mórí system torí tọ́ lọ́hùn ìyá yìí síkì ni o wàláhì ó síkì gidi gan òun náà lè pè wọlé láti Germany kó pè wọlé ó síkì ni ẹ̀yin àfáà ẹ̀yin kùlàfáà tẹ́ pé ẹ̀yin àfáà onírúkíà tẹ́ wà káàkiri tẹ́ pé mọ̀ pa rúkíà tẹ́ wà ní Germany ẹ bá abẹ́yìn mùsùlùmí tẹ́ wà ní Germany ẹ bá wa mú ya ìlọ sọ hospital kọ́ lọ treat ẹ̀ ẹlòmíà sọ pé àárọ̀ pé mò ń bu ni mo tún ṣe wàláì ìyá yìí kò gbádùn ó ní ìdíkọ́ máa fún lóògùn láti máa suppress wèrè tó wà ní ọpọlọ ẹ̀ mi ò bú o torí pé kéèyàn máa wo kinní báyìí lójú korojú kó máa wo nǹkan tó wà wájú ẹ̀ báyìí tó wà wájú ẹ̀ báyìí kó má wàá rí kà jáde òun rèé onígbàngbà rèé o ohun tó wà ń bẹ̀rẹ̀ o òun wá sọ pé Christianity ní nínú ilé tèmi ṣé Christianity náà kọ́ yìí àbí kò ní wa aleykum salam hold on tó lọ́wọ́ wọ́n kọ Jesus said indeed I am the servant of Allah àbí tó kọ́kọ́ yẹn ni ìyá yóò wá rí ó wá ní ẹ̀sìn méjì ló ń ṣe inú ilé ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin Afẹ́nifẹ́re tẹ nífẹ̀ẹ́ ìyá yìí ẹ jọ̀ọ́ tẹ bá mọ àwọn ọmọ ẹ̀ rí ẹ pè wọ́n torí Ọlọ́run salamu alaikum láti London àbí láti Nàìjíríà torí Ọlọ́run ṣé mo connect kíní mọ́ kíní ẹ ó dán o láti Nàìjíríà yá ìsíkì ni èmi wàá mọ bẹ ṣe ń ṣe o ẹ jọ̀ọ́ o tòótọ́ ni náà wọ́n ẹ̀dẹ̀ rẹ́rìn ẹ má fi rẹ́rìn ẹjẹ́ àṣàdúrà fún ni àdúrà nìyá yẹn nídìí salama ẹ ó dùn láti London ẹ lọ láti Nàìjíríà. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. àfáà
ọmọ àyà ẹlẹ́jà. ayakumullah. Ọlọ́njà sóríire. kọ́lọ́njà sóríire ẹjọ́ ẹ bá mi ṣàdúrà fún yàyà yẹn sí kìíní ẹjọ́. Sẹ́rí àdá yìí àdúrà ló nídìí. ó nídìí àdúrà ni ìyá yìí nídìí àdúrà ẹjọ́. ọ̀rọ̀ yá yìí àdúrà ni. ó nídìí àdúrà ni ó sì. àwọn èèyàn rò yìí pé ní wọ́n ń gbé yàrá àwọn ń bú yàrá. wọ́n rò pé ogun ni kò gbádùn ni ìyá yóò gbádùn. kọ̀sẹ́ni tí ò ní àgbàlagbà ẹni tó bá ní sí àgbàlagbà kó tó kú ya ìsọ̀rọ̀ ṣé ìyá rẹ̀ méjì àbí ìyá yà. àbí. ìyá tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn tí ń kọ́ba gbogbo ìgbà ni wọ́n sọ ìsọkúsọ fún àwọn àfáà ń sọ ìsọkúsọ lórí ọ̀rọ̀ ànábì wọ́n parọ́ mọ́ ànábì kò dùn yá yìí kò dùn àwọn àfáà ní kọ́ba. yá yìí ti ya wèrè ni òun gbádùn ìlú òyìnbó kan tó mọ̀. subhanallah. ìpariwo gbóhùn gbé jọ́ọ̀sì tó bá gbé jọ́ọ̀sì tẹ́rẹ̀ẹ́rẹ́ tí sọ̀rọ̀ àti láti Kaduna ni. bẹ́ẹ̀ ni bàbá wa. ìranù pátápátá lọ pé kó jọ́ọ̀sì ẹkún nọ́mbà mi. tó tó ẹ lọ. láwọn ìyá tó jẹ́ pé ní èèyàn gbọ́dọ̀ mọ irú wọn tọrọ. yé ọlọ́mọdé kì í fi wẹ́lẹ̀ tọrọ ìyá kì í yá rè. ọyẹ kẹsàn ọ̀ka ọ̀la ìyá yìí ọyẹ kẹsàn ọ̀ka ọ̀la. ẹ̀sìn òkà lára kò gbádùn. ọwọ́ lọ kọ́kọ́ àwọn àfa oníwọ̀n ń bú àwọn àfa. àmọ́ táwọn àfa ń sọ báwọn àfa nàbí wọn mọ́sálásálà kò ká ọlá. wọ́n gbà níbi ló ń jálà bí kò ká ọlá. gbogbo ọ̀rọ̀ táwọn àfa ń sọ tí wọ́n ń pàkíyèsí wọn pé ní ẹbọ ni wọ́n ń ṣe yìí kò káwọ̀ yá ìlà. ọdún tó kù mélòó lọ fẹ́ lò wọ́n tó súnmọ́ sàárè ìyá o sì bẹ̀rù ọlọ́ọ̀kọ́ ọjọ́ káàkiri rẹ̀ ọ̀dà ìwọ́n ṣe kásẹ̀tì jáde ìwọ́n tó kó ń tẹ̀síwá lọ́wọ́ rẹ kọ́ ọmọ ọ̀fà ọlọ́mọjà sọ́ọ̀bù gbẹ̀yìn ayé ìyá yìí náà ló tún múra bí àwọn tí tó kù yìí. ẹ jọ ẹ bá wa ẹwù kéèyàn dàgbà tó yìí kéèyàn dàgbà tó yìí kó máa ṣe wọ́rọ̀wọ́rọ̀ tó ṣe láti kékeré tó tún ṣe dàgbà ẹ̀ kò yẹ kẹ́ fura pé kò gbádùn mọ́ ni yá yóò gbádùn. ó yẹ kó yá àwọn ayé wọn ò túyà yìí ìwà tí wù yọ ọ̀dà. ẹ̀yin náà wò náà. wọ́n ń pàkíyèsí àwọn èèyàn gbogbo ọ̀rọ̀ tí ìfọ̀ mọ́ ń gbọ́ gbogbo tí ìsọ wàpátá kò ṣe dáhà náà gbọ́. ó yẹ kí ayọ̀ lọ ronú torí ń gbọ́ gbogbo àṣẹ ń pè wọlé ó yẹ kó lọ ronú kí wàdà. èèyàn jíjí lẹ́kọ́ pé tẹ́lẹ̀ ṣe bí ó rán ọmọ ìlànà ìṣúni ó tún ajá ní ìsinmi ń bèébú ó ní wọ́n ń kọ́ bá àwọn àbá wọ́n gbọ́ àwọn àbá yìí wo wọ́n ń bú ẹ̀yin ò ronú irú ọ̀rọ̀ táwọn àbá yìí sọ lórí ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dà yìí láàmú ọ̀rọ̀ àbá yìí ní ń dùn yín. bẹ́ẹ̀ ni o. ẹ jẹ́ kó wà lómi ìlàyé kọ́nà aláàánú kọ́ ṣàánú wa pẹ̀lú ìyá yìí ni o. àmín wa aleykum salam ẹ ṣe pọ̀ bàbá wa láti yáyàn gbádùn ní salam aleykum láti London. hello ṣé mo ti wá ẹ̀ bọ̀ ok ẹ má bínú ẹ̀jọ̀ tó lọ. hello salam aleykum láti London o. à ń gbọ́ yín dáadáa. nǹkan mẹ́ta nǹkan tó ń ṣèyá yẹn. kí ló ṣe é. alákọ̀ọ́kọ́ ẹ bá mi pé bàbá ṣé o fọlọ́n ṣọ́ bàbá. màmá wọn kọ́ nídìí ọsàn wọn ní láti kọ́kọ́ mú ọsàn gan. kó mọ ọsàn. ó nídìí ọsàn gan tẹ bá wo ìmúra màmá yẹn lé nìyí ẹ rí i pé sábàkà nìkan méjì ilẹ̀ rí àti bó ṣe gbé fìlà sínú tẹ bá wo aṣọ tó wọ̀ gan. ó rún mọ lára. aṣọ ọkùnrin lọ́wọ́ aṣọ ọkùnrin ni ẹ lọ wo jàlábíà yẹn dáadáa. ṣé pẹ́yìn náà fura sí i. jàlábíà ọkùnrin ni ṣẹ́gẹ̀tì. ó yé mi. so màmá a ní láti bú màmá yẹn ó nídìí rúkìá solid rúkìá gidi ni o kò tí ẹ ní medical stuff bíbà yẹn rárá. ṣẹ́gẹ̀tì mi èyí aláwọ̀ nìyẹn ṣẹ́ni ẹlẹ́ẹ̀kejì Alhaji Saheed. ayakumullah mo ń gbọ́ yín. àti ẹ wo a sì máa reduce àti wọn máa pọ̀ sí láti ta ṣe láwọn saviour so tí wọ́n wo fún saviour ẹ̀rí pé àwọn yẹn náà mọ̀ ẹ̀rí pé bàbá àlùbáríkà ta donate fún ní àná. bẹ́ẹ̀ni. ẹ̀rí pé ìyá ló ní kẹ́ gbé fọ́tò ìyá ẹ̀ bàbá yẹn jáde. màmá yẹn gangan ló fẹ́ yẹ̀yẹ́ àfa yẹn ni o. ẹ̀rí àwọn mọ̀nàfíkì. màmá yẹn gangan ló ní pé kí n gbé fọ́tò òun ló ní kí n gbé fọ́tò àfa yẹn jáde. àwọn mọ̀nàfíkì saviour so lẹ́ rí yẹn débi pé wọ́n máa ń wo program wa but kò tí ì kàn wọ́n níbi tá a ti ń kàn wọ́n ní adé ṣe ń bọ̀ ní àti ìdè o.
ẹbí pé àwọn ẹni táwọn sọ yìí wọn jà fọlọ́n wọn jà fọlọ́ sùlù láì sallallahu alaihi wasallam àwọn bàbá wọn ni wọ́n lè sì pọ̀ lórí sófì ọ̀ṣọ́ ta lè jọ máa ṣe program tẹ́lẹ̀ máa ń pè wọlé. tó obìnrin tiẹ̀ ló pọ̀ nù àwọn náà lójú wọn ti fojú wọn lẹ́yìn kankan. ara ìyá yẹn ara tó ta pẹ̀lú nǹkan tí ẹ sọ jáde yẹn ilẹ̀ fi mọ rúwà tó ní ẹlẹ́kejì yẹn ṣé wàá rí ẹlẹ́kẹta finally ní tó ṣe yẹn ìgbà tí mo wo fídíò yẹn ó rò pé àwọn táwọn máa ń ra àràbù pẹ̀lú àwọn program jakujaku tó máa ń ṣe. tó máa ń ṣe àwọn blogging stuff yẹn ló rò pé ó fẹ́ ṣe fẹ́mi. tọ́kàn mo rọ tí wọ́n á kàn frame mo rọ mo ṣe wo fídíò yẹn mo lè rẹ́rìn pé màmá yìí ṣe ò believe pé àbá kan ṣe jakujaku lórí ìṣèjọ sódà àbọ̀ mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn yàtọ̀ sọ́rọ̀ wọ́n tí wọ́n ní bẹ́ẹ̀ ni sọ pé ẹ̀kan jáde fẹ́ nìkan lórí Facebook ẹ̀ ń ṣe jakujaku tẹ̀ ń ṣe tàníbà yìí gbogbo. ó rò pọ̀rọ̀ blogging stuff là ń sọ ń bí ni à ń sọ̀rọ̀ ẹ̀sìn ó sì kìíní. ọ̀rọ̀ náà ni yìí ọ̀rọ̀ náà tààrà lélẹ̀ yìí so màmá yẹn Aisha yìí dẹ jọ́ torí tọ́lọ́ ẹ wo torí tẹ bá ń bú ẹ ti ń dákúta rẹ ní. mi ò náà mo kàn pa àwọn èèyàn sákèésí ni ń pè wọn sọ wọn ti kò gbádùn. ẹ sọ pé advice wo máa fún yín. ẹ sọ. ẹ kàn lè ṣe rúkìá ẹ kàn ṣe voice rúkìá kẹ send his phone rẹ mo ṣe rò pé kíní yẹn sì lè sustain. n tí ẹ kó máa gbọ́ máa send rúkìá sí. kó máa gbọ́ tó bá gbọ́ ẹ rí i pé màmá yẹn máa wà okay ẹ rí ẹ máa rí i because ó rẹ̀ wọ́n o. ó rẹ̀ ó rẹ̀ wọ́n I'm telling you ó rẹ̀ wọ́n. ìyẹn mọ́ ní tí wọ́n bá dàgbà ìyẹn máa ń yógun jà ní inú brain màmá yẹn kọ́kọ́ yìí ń sọ fún pé ọ̀dọ́ ni inú brain yẹn kọ́kọ́ sọ fún bẹ́ẹ̀. àwọn tá a jọ mọ ekele gan à ń páyà ipe ikú lè dé anytime kátó wá pé tó ti lo over age lọ kéèyàn mọ̀ mẹ́bọ yàtọ̀ sí kínní fọwọ́n ni wọ́n tẹ kínní kan ní Mauritania. ṣé Mauritania Saudi Arabia gan kánà bí wíwẹ́ sallallahu alaihi wasallam tó ti wá gan ìdí wọn ṣẹ́ bẹ́ẹ̀ àgọ́dọ̀ tẹ̀lé wọn ẹ̀sìn lọ́lọ́run ẹ̀sìn wà náà tẹ ẹ̀pẹ́ Mauritania àwọn tó ń tẹ Libya yá yìí kò gbádùn mọ́ ẹjọ́ ẹ bá. gbogbo àwọn àfa àwọn tó ń lọ ṣe wáàsì kan mọ ṣe wáàsì wọ́n ti ṣe wáàsì for donkey years tawhid wọn polówó tawhid fáwọn èèyàn ní wọn ṣe wáàsì wọ́n ṣe wáàsì but tawhid táwọn èèyàn gbọ́dọ̀ gbà pé kí ni wọ́n ń pèrè sìn wọ́n ṣe fáwọn èèyàn àwọn àfa olè Yorùbá ẹnu mi gbà tí wọ́n kó àfa mẹ́wàá lẹ́nu ilẹ̀ Yorùbá mẹ́sàn-án ni òpolongo tawhid wọ́n kàn sọ pé àwọn ṣe wáàsí ni inú gbogbo iná lápá lára àwọn ìyá yẹn wọ́n dẹ̀ pọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. wọ́n pọ̀ bẹ́ẹ̀ tawhid yẹn ni ọmọ kan wá dé olórin kan kọrin kan ó ní ọmọdé tó nímọ̀ àtàgbàlagbà tí ò nímọ̀ kan àwọn àtọmọdé yẹn déédéé ni wọ́n. bẹ́ẹ̀ ni. gbogbo nǹkan tí Saheed Shittu pariwo lórí ṣébi ọ̀ṣọ́ tawhid ni ó dẹ̀ ti gba àwọn èèyàn nínú intellectual bondage ẹwà ní káwọn ṣé káwọn yìí ká máa ṣe wáàsí ká máa gbẹ́sí òkè ẹlòmíì ti gbọ́ wá sí àwọn àfọ̀jàkùjàkù yìí bọ̀ donkey years ọ̀lápálá rẹ̀ ó ń sín gbẹ́rẹ́ ó ń ṣe ẹbọ ó ń ṣe. sóun náà kọ́ ni ìyá yìí ń sọ ń ta ni pé ká máa tẹ yẹpẹ̀ ká máa ṣe gbogbo ẹ̀. kọ̀dà kéèyàn máa yẹ ẹsẹ̀ wò kọ́ máa yẹ kíní wò kálọ́bí wọn sára sọ pé tó bá lọ yẹ̀wò àtẹ́tọ́ gbò fún yà àtẹ́tọ́ gbàgbọ́ 41 days ẹ̀ fi ní nírun ó ní wọ́n ń wò ní Mauritania àkọ́ Mauritius ni ẹ wò ìyá nídìí rúkìá ni ìyá nídìí ẹ ṣé pé bàbá kọ́kọ́ lọ mu ọsàn rẹpẹtẹ náà. kọ́kọ́ lọ mu ọsàn. tòótọ́ ni ogún kíní yẹn ni ara ogún ẹ̀ nìyẹn àjọ̀nú ètì ọsàn. tí màmá yẹn bá mu ọsàn dáadáa àjọ̀nú ètì ọsàn. ẹni pé rúkìá yẹn máa ráyè penetrate lára ẹ̀ alájí yẹn máa bẹ́ tó bọ̀. òkè tòótọ́ ni màmá ẹ kọ́kọ́ nídìí ọsàn kẹ lọ mu ọsàn dáadáa ìmúsàn yín ó máa help condition yín ẹ tá fẹ́ pè wọlé tó fẹ́ béèrè ẹ pè wọlé kẹ béèrè lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí torí tọ́ lọ́hùn màmá yìí nídìí help ni o wọ́n nídìí deliverance torí màmá yìí ó sick kéèyàn wò sùnsùn kò fẹ́ sọ̀rọ̀ jáde kò má wàá gbé sílẹ̀ àkáyé ẹ̀ kó tó sọ àbá èmi ò mọ̀ pé èèyàn tí ò bá yẹ pé bóyá ó rí bẹ́ẹ̀ ni salamu aleykum warahmatullahi wabarakatuh. hello salamu aleykum wa aleykum salam wa rahmatullahi wa barakatuh. ẹ kú ètò. àwa nìyẹn sà. tó ga gan tó lágbára o. àwa nìyẹn sà. ẹjọ́ ìbéèrè mi fún yín o. kí ni ìbéèrè sà. má ìyá yìí gan. níbo ni mo ti mọ̀ rí mi ò mọ̀ rí ibi tí mo ti mọ̀ rí ni pé níjọ́ tọrọ Lizzy Anjorin tí mo wá ṣépè fún gbogbo ẹni tó ń bú ọmọbìnrin yẹn ìyá yìí wá ṣe voice bó ṣe ṣe voice nìyẹn ó tún kò wá bú Lizzy èmi ló wá bú wá ṣépè débi pé mo wá gbọ́ voice yẹn mo ní màmá tó máa ń ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ lórí kí lórúkọ ẹ̀ yìí rèé nígbà tí mo wá wò mo ní màmá yìí ok kí ni máa ṣe o mi gbọ́dọ̀ tí bá sọ̀rọ̀ lórí ìyá yìí mo járáǹkì màmá yìí ni
kò dẹ̀ dá kí n ṣe bẹ́ẹ̀ mo wá ní òkè mi ní ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ ní nọ́mbà ẹ̀ tó wà lórí gúrùpù kan tí mo wà tẹ́tẹ́lẹ̀ ibẹ̀ ni mo wá lọ wo nọ́mbà ẹ̀ jáde ń bẹ̀ mo wá pè pé àmàmà ẹ̀ lẹ́mà kò wá gbé fóònù mo ṣáà try títí gbà tó máa padà gbé fóònù mo wá bẹ̀ pé màmá wa ẹ má bínú voice tẹ́ ṣe yẹn ó wà lọ́wọ́ mi màmá lẹ jẹ́ fún wa mo ṣáà pọ́nlé mo respect ẹ̀ dáadáa nígbà tí mo respect ẹ̀ tán ìgbà tí ma tún ṣe programu lálẹ́ even mo tún sọ fún pé màmá tí bá ṣe mistake torí Ọlọ́run ẹ má bínú ẹ pè mí ṣàkíyèsí mà mo sọ bẹ́ẹ̀ fún torí pé kí n bá lè fún respect kí lè rí sà kí n bá lè fún respect mo sọ bẹ́ẹ̀ fún tí mo sọ nìyẹn mi mo sọ bẹ́ẹ̀ mo tún dé orí programu mo tún pọn lé ń bẹ̀ pé màmá wa gan náà tiẹ̀ tún pè mí ṣàkíyèsí láti Jámánì àṣẹ ni mò ń sọ pé kó tún fún mi advice tèmi ò mọ̀ kó ya wèrè. tó bá rí báyẹn mo wá gbọ́ o. yes sir. àdúrà wa a máa pàdùn àwọn àti pé àdàgbà yọwọ́ kọ́wọ́. òun ni mo kọ́kọ́ ṣe síwájú pé àdàgbà yọwọ́ kọ́wọ́ Ọlọ́run má fi ṣàdánwò fún wa màmá yóò gbádùn. ẹnu ka Kùránì tó ní ta'awanu 'alal birri wat taqwa wala ta'awanu 'alal ithmi wal 'udwan ẹ rárá yẹn lórí dáadáa àárọ̀ màmá yìí lọ́wọ́. ṣé pé ìyá yìí nídìí ìrànlọ́wọ́. bàtà tilẹ̀ tó lè ka rúkìá ẹ pé àbá àwa àmúkọ́nà sọ wọ́n lè ṣe rúkìá kan fún ẹ̀rọ mo tiẹ̀ ní mo náwọn rúkìá tí mo lè fi ránṣẹ́ sí ìyá yẹn. àní tá a ṣe ń ká gbogbo stage of jọmọ tó máa ṣe prayer yẹn gan wọ́n nídìí ẹ̀ gan. gbogbo ẹ̀yin àpapọ̀ mùsùlùmí Nàìjíríà ìyá yìí nídìí ìrànlọ́wọ́ o ẹ jọ̀ọ́ bóyá kò láwọn ọmọ ọmọ bóyá irú wọn lọ́mọ rẹ̀ ọ̀hún láwọn ọmọ tó yẹ pé wọ́n lè. àwọn ọmọ lè ti pàtì báyìí. wọ́n lè ti pàtì irú ìyá yìí nídìí àdúrà gbogbo ẹ̀yin mùsùlùmí Nàìjíríà ẹjọ́ bá wa ṣàdúrà fún kò gbádùn mọ́. àrò yín o ẹjọ́ máa fẹ́ lọ fún ọ ní o. ẹjọ́ ẹ má bú o ẹ má bú ìyá yẹn kò gbádùn ní ẹjọ́ kò gbádùn ní. wàláhì ìyá yẹn ò gbádùn mọ́ ẹ wo mùsùlùmí wa kò gbádùn mọ́ ni ó ti dàgbà ìyẹn kọ́kọ́ wé skáàfù ó wá dé sábàkà méjì lé àwọn lórí papọ̀ ó wá yẹ sọ́tọ̀ọ̀tọ̀ káti ẹ̀jẹ̀ kó tún tì í pọ̀ àbánípòkè o kò fẹ́ jẹ́ kí asẹ́ kan ju asẹ́ kan lọ ní o ó wá yẹ sẹ́gbẹ̀gbẹ̀ alámọ́tù sáà ṣe máa sanwó ẹ̀ Ọlọ́run akádàrà kò ní tó bá yà ní ká tó wò sàn kí là ń sọ kí lẹ̀ sọ yìí wọn á mú ìyá. ok èmi á sanwó bó tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ yóò sanwó èmi á san. ẹ̀rọ wọn lọ́wọ́ yọjọ́ lọ ẹjọ́ kò sí ìrọ̀sẹ̀ òbí ìṣeré o. wàláhì ṣé gbogbo àwọn èèyàn tó rí wọn mọ̀ pé ya yóò gbádùn wọn ti padà confirm ẹ̀. ìwòsàn gidi dára ní o ìwòsàn gidi náà máa dé wọn mọ́lẹ̀ gidi dára fún wọn ní lókè àtó léwu. ìyá yóò gbádùn kò gbádùn torí Ọlọ́run ẹ ṣé púpọ̀ sà láti Amẹ́ríkà bí gbogbo èèyàn bá tiẹ̀ san owó èmi gan ṣetán àti san owó ẹ̀ tí n bá rí èèyàn tó san owó èmi gan. tó hello sir hello tó ayé ń gbọ́ ọkọ̀ ẹ ti parí ọ̀rọ̀ ni. ẹjọ́ tí mo ní ti dá ẹjọ́ bá ràn wọ́n lọ́wọ́ ẹjọ́ o. tó ọlọ́run yìí náà lọ́wọ́ o ṣe ti gbọ́ àjùdá yìí. mo ti gbọ́ sà mo ti gbọ́ wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh torí Ọlọ́run ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin àfáà àtẹ́pẹ́ wà Nàìjíríà màmá yìí nídìí ìrànlọ́wọ́ ni o ìrànlọ́wọ́ tó nídìí nígbà mi máa ń wà èèyàn máa ń síìkì àwọn èèyàn kì í fura ṣùgbọ́n màmá yìí ẹ tètè fura sí kéèyàn wá náà wé skáàfù kọ́kọ́ wé skáàfù sórí gbà tó wé skáàfù tán ó ṣẹ̀ tó wá dé sábàkà kan sẹ́gbẹ̀ẹ́ ń bí dé sábàkà kan sẹ́gbẹ̀ẹ́ ń bí alámọ́tò wèrè nìyẹn àpẹẹrẹ wèrè ta ló fi private number pè wá ẹ̀rọ salamu alaikum. eléyìí kò gbádùn Ọlọ́run á bínú sí ẹni wèrè tó ń pè wá pẹ̀lú private number tó máa disturb wa wèrè Ọlọ́run ọba jọ ṣàánú wa èmi ti fi wọ́n yín o ẹ̀yin ọmọ ìyá yẹn jọ nítorí Ọlọ́run ẹ bá wa mú ìyá yín so tó bá lè jẹ́ pé ẹ need support ẹ jẹ́ àgbọ́ àwọn tó wà lórí program bíbá yìí àwọn tó láàánú ló pọ̀ ńbẹ̀ àwọn tó kì í ṣahun
wọ́n support yín láti mú ìyá ẹ lọ sí bóyá Nàìjíríà ni mi wàá mọ̀ bóyá máa pàfà wa tó wọ́n fẹ́ karúkìá fún àbí kọ́lọ̀ bóyá Nàìjíríà ló máa ti karúkìá fún ìyá yìí ni àbí iná máa ti ṣe rúkìá fún bó lè jẹ́ pé èmi ò lè lọ sí Germany nítorí mi ò mọ̀ bóyá ẹ̀ ń dágbé ni má lọ bù mí jẹ èmi tèmi ò gbé tó bá pẹ́ ó láwọn ọmọ ń bẹ̀ ń sìn mo lè lọ sí Germany mo rẹ́dì láti fowó mi ra tíkẹ́ẹ̀tì bí o tiẹ̀ sọ lọ́wọ́ mi àjìmúrí gan ara tíkẹ́ẹ̀tì fún mi màá fò lọ sí Germany bá débẹ̀ màá lọ ẹ̀pù yá yẹn kí odidi mùsùlùmí alájìmúrí àbúrò ní fowó lẹ̀ kàmẹ́rà tíkẹ́ẹ̀tì tó ọlọ́njà aṣoríire sàlámà lẹ́kùn sá láti London hello láti London ẹ bá wa lóhùn tẹ́ fi ń gbọ́ wa ẹ lóhùn tẹ́ fi ń gbọ́ wa ṣe fẹ́ pè wọlé ní sà à ń gbọ́ yín. ẹjọ ẹ má bínú ṣòtì yẹn. Yes sir. mo ṣe ṣe wo program yìí ọ̀dọ̀ mo ti rí program tí a ṣòtì yẹn. Yes sir. ṣe nǹkan ẹkùn tèmi kọ́ lè sọ èmi fẹ́ kí ẹ̀yin àfa. Yes. You understand ní public figure lọ́lẹ̀ yìí náà jẹ́. mi ò ṣe public figure ẹ má pè mí ẹ pè mí láṣà ẹ ṣì tù mí jẹ́jẹ́ mo ṣe public figure. ok ṣe reason ló fi sọ bẹ́ẹ̀ ni wípé àwòkọ́ṣe yín àti sọ̀rọ̀ sí yín gbà mí lẹ́lòmíì wà ló fi ń gbélé ayé ẹ̀ ṣé o ti yín ẹ̀yin náà dẹ̀ máa ń ṣe wá sí ni wípé kàbò òfin tó bá jù wá lọ ṣe rí gbà míì máa fi jẹ́ kẹ́ lo maturity ṣe understand láti fi sọ anything tí a bá fẹ́ sọ. òun náà mò ń sọ yìí mi ò búya yìí àníyàn ò gbádùn ká treat ẹ ní kínní gbangba ló ti sọ̀rọ̀ gbangba òun la máa ti sọ fún gbogbo èèyàn pé a máa gbé lọ sọ́sibítù ó sì kìíní o ṣẹ́yìn ò rápẹ̀rẹ̀ fún àmà yìí sick ẹ̀yin ò fura. ẹ̀ṣẹ̀ rí kò sí ẹni tó máa wà tó ní ní one family. èmi ò nírú ilé èmi dúpẹ́ fọlọ́wọ́ ọlọ́wọ́ yẹ̀yẹ́ mi o mi nírú ilé family o mo mi ti lọ láì mi ti lọ mo dúpẹ́ ẹ̀yin lẹ́yìn nírú wọn ṣẹ́ nírú wọn family yìí brother wa. ẹ máa gbọ́ ara ilẹ̀ mọ̀ tí ó ti yé yín ṣe understand èmi ò bá yín délé yín. mọ́mì mi ti kú dáàdì mi ti kú mi nírú ilé family mi. so lábúrò yà. àbúrò mọ́mì mi ṣé àwọn àbúrò mọ́mì mi ò rí báyìí àná ò rí bẹ́ẹ̀. ọmọ Yorùbá ni ṣé lábúrò yà. mo lábúrò yà wọn ò rí báyìí. lábúrò bàbá. wọn ò rí báyìí. àfà ẹ jẹ́ ká máa dúpẹ́ fọlọ́run. alihamudulilayi mo fi yẹn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọn ò rí báyìí. ṣé o ti yé yín nǹkan tẹ́mi kọ́ bẹ́ẹ̀ sọ mi support anybody. bẹ́ẹ̀ni. but at the end of the day mo fẹ́ yẹ kẹ́ lo maturity. ẹ ṣe púpọ̀ sá. understand. ẹ ṣe púpọ̀. mi fẹ́ sọ pé ṣe báyìí ọwọ́ tá mi fi ṣe báyìí tí má ṣe bẹ́ẹ̀ adágbàtẹ́ pé mo ń rí ẹjọ́ yẹn kan mo fi ń judge ṣe rí gbogbo nǹkan tá a jọ ń fà yìí Ọlọ́run mọ̀ jù wá lọ a kò gbìyànjú ni. bẹ́ẹ̀ni. ṣé o ti yé yín èmi máa advice kẹ́ ní sùúrù. ẹ ṣe púpọ̀. mi ò lè fẹ́ nǹkan tẹ́ máa fi sọ̀rọ̀ tẹ́ pé èèyàn náà máa tún rí ìbínú àwọn ẹlòmíì ṣé o ti yé yín mi kò fẹ́ kẹ́ fi maturity sùúrù. ṣé nísìnyí mo ṣe pé fún ya ẹ. mo lẹ ṣe pé. ṣé mo bu. ẹ gbọ́ mi yé ni ṣé èmi ẹ gbọ́ kan tí mo sọ. òun náà mo ń sọ mo máa bẹ̀rẹ̀ lọ́wọ́ yín. even gan tẹ bá rẹni tó fẹ́ bu mo ń sọ fáwọn tó wà lórí ibẹ̀ pé wọn ò gbúdọ̀ búyá yẹn o torí pé kò gbádùn o kàn jọ. àfa ẹ ní láti sọ pé kò gbádùn. ẹ má wọrí bóyá bàbá ẹ máa sọ nìyẹn fún gbogbo èèyàn kọ́ bá lè mọ̀ pa ẹ tó fẹ́ bú èèyàn a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ni àní sọ pé yóò gbádùn kí wàá ní ká wá sọ irú Yorùbá àbòsí Yorùbá wò lẹ́fẹ̀ẹ́ ká máa sọ èèyàn tó yà wèrè kẹ́ kí ilẹ̀ Yorùbá Haúsá nílẹ̀ Haúsá ẹni tó bá fọ́jú wá ní mèkáfò tó bá jẹ́ pé tó àká ni wọ́n máa ní mèkútúrú àbí kíni pé bẹ́ẹ̀ mèkútúrú ni ẹni tó bá jẹ́ ká ẹ pè láká ẹni tó bá jẹ́ pé ẹni tó bá ga nílẹ̀ Haúsá wá ní dógó tó bá jẹ́ pé ẹni tó kúrú oníbàyẹ̀ máa ń pè kí wọ́n máa oníbàyẹ̀ máa ń pè tó bá jẹ́ pé ẹni tó ya wèrè wá ní kí ni wọ́n máa ń pè báyìí scar kí ni wọ́n máa ń pè ẹni tó ya wèrè nílẹ̀ Yorùbá ìwọ ni kẹ́ máa gọ kẹ́ máa áìdì tí ò ṣe kẹ́ áìdì àníyàn síkì kí gbogbo èèyàn fura fún ètè mọ̀ ìwọ tọrọ kí yẹ rí báyìí kò ní ẹ má jẹ gbogbo èèyàn mọ̀ pé màmá yín ti ń ṣarán ẹ̀yin lọ́ máa dìyà yín mú tó bá pẹ́ mọ́mí ẹ nì
ẹni tó bá rí pé mọ́mí òun ni ó máa dì í mú ni pé màmá òun ni o ẹ jẹ́ ká yẹ pé màmá wa ká yẹ lọ fi sínú ibìkan kó má yẹ̀yẹ́ wa o irú eléyìí bó ṣe wà yìí ẹ̀yin tẹ́ bá jọ́ ọmọ màmá yìí lẹ́ máa mú màmá yìí mọ́lẹ̀ lẹ́ máa lọ tọ́jú ẹ̀ mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ kọ́lọ́njọ́ má ṣe ṣàánú wa ọlọ́njọ́ má ṣe yọ́nú sí wa gbogbo ìdáwọ́lé wa ọlọ́njọ́ má ṣe àjọyọrí sí dáadáa ohun tí mo ṣàlàyé ń pa ìyá yìí alákọ̀ọ́kọ́ yẹn medical aspect mo ní physical aspect medical aspect ìyá yìí ni mo kọ́kọ́ ṣàlàyé fún wa náà fún gbogbo èèyàn kan mọ̀ ohun tí mo sọ pa ìyá yìí pé ìyá yìí ò gbádùn ni o ó sick ni o tí ò bá sick kò ní ṣe bó ṣe ń ṣe yẹn o kéèyàn dẹ̀ tó lè bọ́ ta kó náà fẹ́ máa takùn tá à ń sọ ẹ kọ́kọ́ wo onítọ̀ ń wò ni mo fi ṣàlàyé medical aspect ìyá yìí pé ẹ jẹ́ ká gbé wò ká gbé lọ sórí medical aspect náà ṣó tiẹ̀ gbádùn ká tiẹ̀ wò ká wò wò náà ṣó gbádùn gbàdá rẹ̀ confam sí àti analyse ẹ̀ pé ìyá yìí kò ṣe kí ni o ó sick kò gbádùn nígbà tí ó dẹ̀ gbádùn yẹn ṣáà máa dúró tẹ́ni tí ò gbádùn ká máa bá rojọ́ ni táwọn náà bá ti ń bẹ́ni tí ò gbádùn rojọ́ kí ni àwa náà ṣe kí ni o àgbádùn torí ọlọ́run gbogbo ẹ̀yin brọ́dà wa ẹ̀yin sísítà wa ẹni tó bá nírànlọ́wọ́ tó fẹ́ ṣe fún ìyá yìí tẹ́ bá mọ ibi táwọn ọmọ ẹ wà ẹ lè sẹ́ndì nọ́mbà wọn sí mi máa pè àwọn ọmọ tó bí a bá wọn sọ̀rọ̀ àwa wo ta máa ṣe sọ̀rọ̀ màmá wọn tó ló sì kìíní tẹ́ bá mú àwọn ọmọ màmá yìí rí ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé fídíò tí ìyá yìí ti ń sọ̀rọ̀ ẹ̀yin gangan ẹ yàtọ̀ sí ìyá yìí o torí pé inú wèrè dùn bí lọ́mọ wèrè dùn wò kò ṣe bí lọ́mọ gbogbo ẹ̀yin tẹ́ wá wòran wèrè ẹ máa tọrọ ọrú ẹnu fámìlì yìí ṣe ti gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wòran ẹni tó ya wèrè tẹ́ wá fi ń ṣèrànwò ìkọ̀kọ̀ náà ní gbogbo yìí o tẹ́ pẹ́ wá ń ṣí àfídíò tẹ́ wá ń rí tọ́pìkì ẹ̀pẹ́ gbọ́n tí wèrè wí o àbí kí lẹ́ máa pẹ́ tó gbàdùn lédè Yorùbá a ní ó sick ni ṣé sickness ibà sickness èwo èèyàn ó ti ní dementia ó tún ti ń ṣarán àbí kí lè máa pè é àbí o rò pé tó bá ní dementia ń lo òyìnbó ni nílùú òyìnbó rò pé máa ń wà lórí títì ni óòmù ló máa ń wà óòmù nínú wọn máa ń wà óòmù àbẹ́ ẹ̀mọ́ ni wọn ò fúra ń Jámánì ni tó bá fúra ń Jámánì ni wọn níjó bọ́tà mo ń bọ̀. mo ń gbọ́ kọ́kọ́ ni o hello salamu alaikum warahmatullahi wabarakatuh hello salamu alaikum wa alaikum salam ma láti London ẹ kújọ́ mẹ́ta ìjọ kan pẹ̀lú ṣe rí màmá tẹ̀ ń bá sọ̀rọ̀ lálẹ́ yìí mi ò tẹ̀ tí ìgbọ́n nǹkan tó kù sí lálẹ́ yìí ṣùgbọ́n èyí tẹ́ ẹ sọ ní àná bí nǹkan mo gbọ́ yẹn ó jẹ́ kẹ́tì mọ̀ wípé irú màmá yẹn ó yẹ kó máa ya wèrè gbẹ̀yìn náà ni tó ní pé kí ni ibi tó ná ẹ máa gbọ́ mo ń gbọ́ yín mo ń gbọ́ yín ọjà lọ́dọ̀ àwọn àfà ẹlẹ́bọ tí òun náà ní padà ya wèrè gbẹ̀yìn ṣé pọ́ìntì ẹyẹ yín sìn bẹ́ẹ̀ ni mà kò sígbà tí wọ́n ní padà ya wèrè torí pàtẹ́ pé àwọn àfà ẹlẹ́bọ wọn ti kó sí wọn lórí wọn ò dẹ̀ ní bílífù nǹkan ẹ̀mí ìjọ àwọn ẹlẹ́bọ lọ ẹ imagine kí màmá yẹn kó máa pèrò síbi ẹbọ kó máa sọ fáwọn èèyàn wípé kó lọ máa woṣẹ́ nígbà tó wà ní modern life báyìí bẹ́ẹ̀ bá ti mọ̀ kó ti ya wèrè náà bẹ́ẹ̀ bá ti mọ̀ kó ti ya wèrè a tún ti wà ní modern life a sì ní ayé ìgbà tó dúdú ó tún wá ń pèrò fún àwọn ẹlẹ́bọ ó dẹ̀ sọ pé òun ń ṣiṣẹ́ definitely iṣẹ́ tó ń ṣe yẹn gbọ́kọ́ ló ń ṣe iṣẹ́ mi ló ń ṣe iṣẹ́ mi gan ló ń ṣe torí ó lè dàgbà kó máa ṣiṣẹ́ yẹn ò mean anything ṣùgbọ́n iṣẹ́ mi ló ń ṣe tó bá yẹ pé tó ń ṣiṣẹ́ tó yẹ pé ìlàgùn ẹ̀ ló ń jẹ kò ní ẹ bá pèrò fáwọn ẹlẹ́bọ láéláé kò ní ẹ bá pèrò fáwọn ẹlẹ́bọ. ìyá tó ń sọ̀rọ̀ yìí mo nígbàgbọ́ pé kò jù yín lọ. yes. kò jù yín lọ ọpọlọ tí yín dẹ̀ mú bérebére mo dẹ̀ mọ̀ yín rí Germany London lẹ́ ń gbé. yes. yes. ìyá tó ń sọ̀rọ̀ yìí kò ju màmá wa tó ń sọ̀rọ̀ yìí lọ báwo lọpọlọ ti ìyá wa yìí ṣe pé tọpọlọ tí ẹ ò pé ẹ mọ̀ di tó fi rí bẹ́ẹ̀.
ẹ sọ fún mi wọn. ìdí ni pé ọlọ́run ní wàtíìnì wà zaitun wàtúrì síní wà azal baladile amin làkọ́dí kọ̀lápnọ̀lì ìnsánù fi àsánù tẹ̀kùwìn súnmọ̀rọ̀ dádínà wà fara sàfilín ìlàlẹ̀dínà àmọ̀nù wà ámìnù sọ́ọ̀lìyà. ibi tí fẹ́ lò gọ́gọ́ òun nìyẹn ọlọ́run ní làkọ́dí ibi tí mo fẹ́ lò làkọ́dí kọ̀lápnọ̀lì ìnsánù fi ọlọ́run ní súnmọ̀rọ̀ dádínà wà fara sàfilín ọlọ́run ní wàtíìnì wà zaitun wàtúrì síní náà ọlọ́run wà áàzàlì báladìlẹ̀ àmín làkọ́dí kọ̀lápnọ̀lì ìnsánù fi àsánù tẹ̀kù ọlọ́run náà dá ọmọnìyàn ní best òun dá yín ẹ dúró sọgbọ́n náà ẹ wà pa tí ẹkùn tábà tí wọn bá dúró ọmọ ní ọmọ ló dúró yìí ọkùnrin ló dúró yìí kò bá jóbìnrin ní làkọ́dí kọ̀lápnọ̀lì ìnsánù fi àsánù tẹ̀kù òun dá yín ní best ẹ wà pa tí ẹkùn tí wọn bá rí pa èèyàn ló dúró yìí ìlàkàyè wà ń bẹ ó mú bérebére ẹ wò bó ṣe rí ẹ wò bó ṣe rí ọlọ́run wọ́n ní súnmọ̀rọ̀ dáadé náà wà sára sàfìlín ọlọ́run náà máa dá yín padà wà bọ̀ wálẹ̀ díẹ̀ ara máa ṣíríǹkì ìyàwó aṣẹ́ ń gbọ́ mi ara máa gbó ojú á máa gbó gbogbo á máa wíìkì díẹ̀ súnmọ̀rọ̀ dáadé náà wà sára sàfìlín tọ́lọ́run wí bẹ́ẹ̀ ọlọ́run wá go further kò sí bóyá lè jẹ́ ní ọlọ́run tó ara ẹ̀ máa weak ọlọ́run wá ní ìlàlẹ́sìnà àmọ̀nù tọ́lọ́run wí bẹ́ẹ̀ tọ́lọ́run sọ yẹn ìlàlẹ́sìnà àmọ̀nù wà á mìíràn sọ yẹn ó àfàwọn onígbàgbọ́ òdodo tó ń ṣiṣẹ́ rere tí gbogbo ara bá wíìkì ọpọlọ wọn ò ní wíìkì ẹni tó bá jẹ́ pé ọpọlọ ẹ̀ títọ́ ọlọ́run ló fi ń ṣe kò fi tẹ̀lé àwọn àfẹ́ ẹlẹ́bọ ọpọlọ ẹ̀ máa balance ó máa dúró ní ẹ wo bàbá wa Kamaldeen gbogbo ẹ̀yin èèyàn ṣàdúrà fún bàbá wa Sheikh Kamaldeen ọlọ́run bá wa foríjì Sheikh Kamaldeen gbogbo ilé Sheikh Kamaldeen ọlọ́run oníjó bàjẹ́ tí bàbá yẹn fi kú tí Sheikh Kamaldeen fi kú bàbá yìí ń ṣe tẹ̀ ò sírì kí ló fà á ọpọlọ yẹn wà ń bẹ́ẹ̀ ntọ́lọ́run sọ yẹn ó àti lára Sheikh Kamaldeen ọlọ́run ń tẹ́ máa fi gbà pé alẹ́sìn náà mọ̀nù ní Sheikh Kamaldeen yẹn onígbàgbọ́ òdodo ni ó dúró tọ́lọ́run ó lè bá tẹ̀yàn fẹ́ rẹ̀ bọ̀ tó kù lọ́rùn o Sheikh Kamaldeen ó dúró tọ́lọ́run ó gbọ́ ni ọlọ́ni ìlànà sínú àmọ̀nù gbogbo ara ẹ̀ máa wíìkì tó tọ́ ṣùgbọ́n ọpọlọ yẹn kò ní wíìkì a máa ṣiṣẹ́ bí machine a balance kò ní kú kò ní dọ́ọ̀lù a tún balance ẹ̀yin ẹ̀wọ̀ yá wa ẹ̀yin ẹ̀wọ̀ ẹ̀yin obìnrin yìí kò jù yín lọ nínú ká tún jù lọ ni ẹ̀wọ̀ ọpọlọ tí yín torí pé ẹ̀yin fi ọpọlọ tí yín tẹ̀lé tọ́lọ́hún ẹ̀wọ̀ bẹ́ẹ̀ ṣe rí òun fọ ọpọlọ títí ẹ̀ ṣòṣì ọpọlọ wa ṣiṣẹ́ anti-clockwise n tó ṣẹlẹ̀ nìyẹn ó ń fọpọlọ títí ẹ̀ sí ṣòṣì ọlọ́wọ́ ni kò ṣòṣì ló fẹ́ ṣe ó ti dàgbà orí ọ̀fẹ́ pé ó yára máa ṣòṣì ọlọ́wọ́ alẹ́ kún mú òṣì wá ṣe wọ́nrọ̀wọ́nrọ̀. imagine at that age kó máa pèrò síbi ẹbọ wọ́n láì ìgbà tí mo gbọ́ báyìí mo dẹ̀ ń ronú pé kí ló ń ṣe kò tún sí Nàìjíríà ó tún wà lọ́fà sí ó ń pèrò síbi ẹbọ ó tún pèrò sẹ́bọ̀ pẹ̀lú èjì yẹn. àwọn bàbá wa bó ṣe dàgbà ìmọ̀mù ọ̀fà ìyá yìí tó bí mọ̀mù ọ̀fà ló mọ̀ ọmọdún mélòó ni mọ̀mù ọ̀fà ìmọ̀mù ọ̀fà kò lè gbọ́dún márùn lọ́wọ́ mi confam bó sọ kò gbọ́dún márùn lọ́wọ́ mi ọmọdún mélòó ni. gbọ́dọ̀ mi kọ́ ni kí n sọ fún yín nìyẹn o wípé ọ̀rọ̀ ẹ̀ ò le rárá àtọ̀ kò sígbà tí ò ní ya wèrè ó bá ti ẹ̀ ya wèrè gbẹ̀yìn ayé ẹ̀ ni because torí pé gbogbo àwọn tó ń tọ̀ gbogbo àwọn ọmọlọ́mọ tó pẹ́ wọ́n ti kó sínú wàhálà torí pé wọ́n máa tún káwọn èèyàn sínú wàhálà pẹ̀lú wọn àwọn tó bá tẹ̀lé. mo tọ́ ni o. ẹ máa bẹ́ẹ̀ tó pọ̀ ọlọ́run á wà pẹ̀lú yín jàre. ẹ ṣe púpọ̀ mọ́ ọlọ́run á wà pẹ̀lú yín olórí burúkú ẹ̀dá àgbà òṣì ọlọ́run má jẹ́ kí nírú ẹ̀ níran mi láéláé. ẹ ṣe púpọ̀ ìyá wa láti London wa aleykum salaam wa rahmatulahi wa barakatu èmi nìkan mo rò pé mo rí o àṣàwọn àgbàlagbà míì náà ti ń rí ìyá yìí pé ó sick ṣùgbọ́n àgbàlagbà ni ìyá wa tó ń pè láti London ṣùgbọ́n àgbàlagbà ni wọ́n kò ju ìyá wa yìí lọ màmá tó máa ń ṣe páwọn lọ Nàìjíríà mọ̀ pé wàhálà yìí ti pọ̀ jù Nàìjíríà àwọn ní o gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé àgbàlagbà ni wọ́n sọmọdé
mi ò ń fi fóònù mi mi ò ń fi fóònù mi mi ò ń fi fóònù mi gbé mi ò ń fi fóònù mi ṣe prógrámù ẹjọ́ à ń ṣe prógrámù lọ́wọ́ ni màá à ń ṣe prógrámù lọ́wọ́ ni ẹjọ́ ntọ́lọ́hún sọ nìyẹn o ọlọ́run sọ pé ilẹ̀ lẹ́sìn náà àmọ́nu àfàwọn onígbàgbọ́ òdodo lórí kí ni o tó wá ń ṣiṣẹ́ rẹ̀ tó wá ń ṣiṣẹ́ rẹ̀ hello ìwọ tó ń fi private number pé kàn waste time rẹ̀ mí ní gbé wo fóònù ẹ̀ wò tó bá yẹ kó private ni omi ní gbé ẹ̀ sí gbangba o lè wá pollute society kí n wá fi òṣì tó fẹ́ sọ yẹn kí n filẹ̀ ṣé o ti gbọ́ wọ́n fẹ́ pè tó o bá ti lè pè wọlé dàrẹ́ẹ̀tì má fi private number pè tó bá fi private number pè á gba private number wọlé ò bá bèbú ò bá pè mí ní nǹkan tó bá wẹ̀ wàhálà àti ẹnìyẹn má dá ẹ láàmú àwọn èèyàn oníkà máa sọ̀rọ̀ táwọn sọ lọ ṣùgbọ́n gbogbo yẹn ń disturb wa ọlọ́run bá ó ń kọ́lẹ̀ fún ẹ gbogbo yẹn ń disturb wa yẹn ìdíwọ́ ìdènà tó a máa dènà ẹni gbèsè ayé ẹ ọlọ́run má jẹ́ òun wọn láyé ẹ mo ti ṣàdúrà fún ẹ o ìdíwọ́ àti dènà méjèèjì kọ́lọ́run ṣe fún ẹ gbogbo nǹkan tó bá ti dáwọ́lé kọ́lọ́run máa gbé ìdíwọ́ fún mo ṣe ń disturb iṣẹ́ ọlọ́run à ń gbọ́ ìzà láti nàìjíríà o mọ̀ pé ẹni tó bá ń gbógun ti iṣẹ́ ọlọ́run tó bá ń ṣiṣẹ́ ọlọ́run lọ́wọ́ tó bá ń disturb wọn bẹ́ẹ̀ o mọ̀ túmọ̀ ẹ̀ o mọ̀ túmọ̀ tó ń ṣe tó bá ń ṣiṣẹ́ ọlọ́run lọ́wọ́ tó bá wá mọ̀ọ́mọ̀ tó ń disturb wọn o mọ̀ tó ọlọ́run sọ ọ́nù kúránì ọlọ́run ní wáyé ìzá kọ̀ọ̀rọ̀ àtàlù kùrìyàn fásitẹ́mì ńláwù wà á ń sì tú làálàkùn tùrìàmùn àwọn làálàkùn tùfùlìhùn ọlọ́run tó sọ ọ́nù ayé àkọ́nù kúránì ọlọ́run wà lánà sí kọ́nà ọlọ́run wà lánà sí kọ́nà àṣà ayà ẹ̀ máa rántí ọlọ́run ẹni tó bá ń sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ tó bá wá ń wí wòrowòro àbúrò ń disturb wọn bẹ́ẹ̀ á fún ẹ ní ìyà tó tóbi àfi jẹ́ ìyà tó nípọn àdẹ́sí ẹ̀ ó máa jẹ àláyé pàtó jẹ́ lọ́run. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. wà lọ́nà sí kọ́nà ọ̀hún àsáàbà ṣẹ̀dí ìdánù máa rántí àyà ẹ̀ ẹni tó ń pè láti nàìjíríà ó ń pè ó tún lísìn sí nǹkan tó fi ń wò wá ó wá fẹ́ gbọ́ méjèèjì papọ̀ ó rò pé bóyá bóun ṣe ń bá wa sọ̀rọ̀ báyà máa connect irọ́ títọ̀ òun yẹn máa léètì tẹ́ ń gbọ́ lọ́dọ̀ yẹn ó máa léètì tí wọ́n fẹ́ pè wá ẹ máa lóun tẹ́ fi ń gbọ́ wa yẹn torí kò lọ papọ̀ ìwọ tó ń fi kíní disturb wa ìyàtọ̀ náà bá máa fi jẹ́ bìgẹ́rì sáàbù ni o ọlọ́run ẹni tó bá mọ̀ ọmọ tó ń disturb wọn bí tó ti ń sọ̀rọ̀ ọlọ́run ìyàtọ̀ máa jẹ́ òní agbára salamu aleykum wa rahmatulahi wa barakatu. salamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salam wa rahmatulahi wa barakatu. alhaji saheed situ àánú ọlọ́wọ́ bọ̀. àmín. saheed bọ́láńtà ní sọ̀rọ̀ láti ìlọrin. bọ́láńtà ọlọ́run máa ṣàbá àpọ́yín lé láti ìlú ìlọrin ẹ bá ṣàdúrà fún bàbá wa ọba ìlọrin ẹ jọ. tó bàbá wa ọba ìlọrin ọlọ́run jẹ́ ó pẹ́ fún wa o. àdàgbà yọwọ́ kọ́wọ́ ọlọ́run níbi ṣàdéhùn fún bàbá wa ọba ìlọrin ẹ dá mi. àmì o ọlọ́run ní í ṣe bàbá ọba ìlọrin bíi ìyá oníkásẹ́ẹ̀tì. àmì o. kásẹ́ẹ̀tì jáde ìyá onígbòrò ojú tí ọmọ tó kàn. tí ọmọ tó kàn láyé Allah ọmọ tó kàn láyé rẹ̀ Allah ìyá yóò gbádùn mọ́. tí ọmọ tó kàn nù gbèsè ayé rẹ̀. Allah akbar. ẹnu kan tó kù tí ó lónú gbèsè ayé rẹ̀ tó ẹ kọ́ mọ fi bẹ̀ ọlọ́run kóhun sí dáadáa dà láfíà. ó tún wá ń praise àwọn oníyẹ̀pẹ̀. wọ́n á praise oníyẹ̀pẹ̀. ó ń praise àwọn oníyẹ̀pẹ̀ ó ní wọ́n ń wo yẹ̀pẹ̀ ní Libya. kí ló kàn wá pẹ̀lú Libya. wọ́n tún tẹ yẹ̀pẹ̀ ní Mauritania. kí ló kàn wá pẹ̀lú Mauritania. onírànù. kí ló kàn wá pẹ̀lú ògbúra dáadáa òṣì tó ń ṣe yẹn. kò yé wa fún o. àwọn ìyá burúkú àwọn ìyá dáadáa. ìyá àjàrà burúkà. àjàrà burúkà ìyá dáadáa. àwa gan wà fún ẹ o àwa lẹ́yìn ẹ̀ súnà yẹn ló máa gba ogbó rẹ̀ lágbára Ọlọ́run. àmín.
àwọn èèyàn burúkú àwọn èèyàn. ẹ gbọ́dọ̀ kó lórí program láláìṣàdúrà fún bàbá wa ọba Ìlọrin kó tó di pẹ́ lọ o torí pé àtọrọ owó orí ṣéwù wàláwù yasimuka minan nas ọlọ́wọ́ ní bàálù Ìlọrin jẹ́ gbogbo àwọn pàǹtí Ìlọrin ọlọ́wọ́ bá ti gbogbo wọn ta ọlọ́lá haúlá wàlá quwwata illa billahi al-aliyyil azim gbogbo gírígírí Ìlọrin kọ́lọ̀ bá wa kó ogun wọn kó lẹ̀ àwọn wùkúwùkú àfà ọlọ́wọ́ bá wa kó wọn kó lẹ̀ àwọn àfà tí ó lè sòdodo ńlọrin ọlọ́wọ́ bá wa palẹ̀ mọ́ wọn kó lẹ̀ ọlọ́wọ́ jẹ́ kí kọ́lọ̀ bá wa paná gbogbo àwọn àfẹ́ ẹ̀dẹ́bọ rẹ kó wa bá gbé súnmọ́ ànábì ga nílùú Ìlọrin ọlọ́lá haúlá wàlá quwwata illa billahi al-aliyyil azim àmín. insha allah bi kudratullah gbogbo àwọn àfọ ẹlẹbọ tẹ́ ń bá wa takú. eba Ọlọ́run wà pẹ̀lú yín. àmín àmín tọ́fẹ́ ẹ̀rí báwọn ti lọrin náà ń pè láti ìlú Ìlọrin. Ìlọrin làwa o. láti ìlú Ìlọrin. ó kọ wa òpé méjì. tó strong nínú Ìlọrin lẹ́yìn. ẹ tún tún fún ẹjọ́ fún mọ̀ pé lágbájá ló ń pè ẹjọ́ gbọ́. orúkọ ti tèmi ni Alhaji Saheed Bọ́láńtà. eba ẹ ní ṣe òfòfò ní ṣe láti ìlú Ìlọrin. Alhaji Saheed. ayakumullah àmín. agbádùn ẹ bá tó o ti ní gbọ́dọ̀ Ìlọrin. eba mo gbọ́ agbádùn ẹ bẹ́ẹ̀. mo mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní bá yín jẹ́ ṣéwù ọlọ́run ní bá ìlú Ìlọrin jẹ́ àwọn àfẹ́ ẹ̀lẹ́ bọ̀ Ìlọrin ọlọ́run bá palẹ̀mọ́ gbogbo wọn kó lẹ̀ tí ò ní kù kàn. agbára Ọlọ́run gbogbo àwọn àfọ àwòkúwòkú gẹ́rígẹ́rí. eba àwọn àfọ àbú. eba ọlọ́run bá lé ogun wọn kó ìlú Ìlọrin. Ọlọ́run bá yà wọ́n sí mímọ́. àmín. torí bí wọ́n wà ìdọ̀tí náà kó rẹ́ra. wọ́n fẹ́ máa fi dọ̀tí ara wọn yí Ìlọrin ẹ̀yàn mú àlè. bẹ́ẹ̀ni. àgbọ́nù tán pé ṣé wàá lé mi lọ wúkúrì àgbọ́nù tán bọ́lá yín olórí ibú ti wá ẹ̀yàn mú àlè ọmọ àlè lù Ìlọrin ló ń ṣe wúkúwúkú ẹ̀yàn mú àlè lù Ìlọrin lẹ́ ń ṣe wúkúwúkú tó tọ́ ni. so bàbá wà pẹ̀lú rẹ̀ lágbára ọlọ́mọ nìṣó. tọ́ ẹ̀yin àfáàní láti lọ ní ẹni mọ́ nìṣó ńlẹ̀ tó àwọn àfáà láti lọ ní wọ́n ní máa sọ lọ tó mo ń sọ lọ náà nù salamu aleykum warahmatullahi wabarakatuh ẹgbẹ́ mi náà ti ń sọ lọ ni ìsọlọ náà nù náà ẹ kálẹ́ sà tó mo ń gbọ́ yín o mo ti ń sọ lọ rí sí o tó bá yẹ pé ń gbọ́ lọ ní lẹ́nu mi wọ́n ti colonize mi mo ti di lọ rí o ìsọlọ náà nù. mi ì lè sọ gbọ́dọ̀ bọ́ mo ì lè sọ lọ́rin ìsọlọ lọ́nu. àbọ̀ ẹ̀mí dáadáa. ayakumullah. ẹ̀kú sọ́lá ọba náà. àwa nìyẹn sá o. ní ti ṣe ní jẹ́ sí o. àmín. gbọ́ nǹkan ọ̀rọ̀ pàtàkì tẹ́bí kọ̀ọ̀fẹ́ báyìí sọ̀tà. à ń gbọ́ yín sá o. àwọn ẹgbẹ́ mọ̀ pé kò sí tẹ́lẹ̀ tó náà àlè kọ́ kó ti wà ní mùsùlùmí náà ló wà ní kiriyó. eba iṣẹ́ tí tọ́lọ́dẹ̀ ti rẹ́ kálukú ìbá bẹ́ẹ̀ni bàbá tó yí àwọn àbí ìbáṣu jọ parí gba wọn yẹn. bẹ́ẹ̀ni ìmọ̀ràn ẹlẹ́yà bẹ́ẹ̀ni ìbá ìmọ̀ wá àwọn àgbà yẹn lọ mo bí o bí o kí ro tó yẹ yí ṣe. kí ló dé kí n kírun ẹni sùúrù ẹ jẹ́ ká kọ́ padà sẹ́yìn kí ló dé kí n kírun ẹ̀dẹ̀ wá láti gómìnà nílùú Ìlọrin tí a ẹ ṣe pé láti Ìgbónà lẹ ti wá ẹ̀dẹ̀ kí n kírun kí ló dé ẹ̀yin lẹ gbèsù láyé o bàbá wa ṣe máa ń jẹun ẹlẹ́mọ̀ṣẹ́ níyàwó abẹ́ níyàwó ẹ tún níyàwó ẹ lọ́mọ tó bí ọmọ mélòó lẹ ní. ọmọ mẹ́ta ẹ níyàwó ẹ bímọ inú mi dùn ok tẹ́ bá fẹ́ báyàwó yín sùn. tẹ́ bá fẹ́ báyàwó yín sùn
ó tó bí ẹ̀mí òjò mẹ́bàá ìyàwó yín sùn brọ́dà wa yẹn ti kú o yéé o kẹjá gbé kọ́ọ̀lù láti Germany torí pé a ti fẹ́ pa ojú ètò dé ni o mi ì fẹ́ gba kọ́ọ̀lù kankan mọ́ lẹ́yìn ibi kọ́ọ̀lù méjì sàlámà lẹ́kọ̀ọ́ láti Germany ẹ ló máa o àbísà ni láti Germany. ẹ kú ètò. ẹ ǹlẹ́ máa o. àfàṣètò ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. mi ò mọ̀ o. ẹ má jẹ́ kí ìyá yẹn gba àágùn yín jìnnà. kí ló dé Germany lẹ ti ń pè yí o. ẹ má jẹ́ kí wọ́n gba àágùn yín jìnnà. ok. wọ́n fún wọn lágbóyè ẹ̀sìn. yé. wọn lágbóyè ẹ̀sìn tẹ́ bá dẹ̀ wò wọ́n dáadáa ẹ rí i pé àwọn ìyá tó máa ń gborí omi lọ sí ìlú òyìnbó yẹn ni. ok. so kò sí ẹ má lágbóyè ẹ̀sìn bí mo ṣe rí wọn because nǹkan tẹ̀ ń tó yàtọ̀ sí ìgbà tí mo gbọ́ nǹkan tó ń sẹ́ǹdì yẹn nǹkan tẹ̀yìn lẹ́tọ̀ àwọn èèyàn ó yàtọ̀ sí nǹkan tí yàyẹn ń sọ̀ sí lórí so ẹ má jẹ́ kí wọ́n lò yín lómi jìnnà ẹ má sọ nǹkan kan pa àwọn ọmọ ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ má sọ ẹni tí ń pa àwọn ọmọ because ẹni tó bá ti lágbọ́yé èsì tẹ́ bá ń wírú ìrù ló máa sọ. ẹ ń sọ̀rọ̀ wòlíì Kàsálí ó dẹ̀ pé ní mùsùlùmí kí ló pẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Christian ọ̀rọ̀ àwọn other religion. so àwọn náà kàn fẹ́ sọ̀rọ̀ ó kàn wọ́n kàn di star ọ̀sán gan. so bí mi ṣe rí wọn ọ̀rọ̀ wọn ò ṣe kó tẹ̀ ta létí tèmi rárá. ọ̀rọ̀ yá yóò ta létí. ẹ̀wọ̀ ẹgbẹ́ wọn sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àwọn tí wọ́n dá wọn lóhùn bí kò ń ṣe ẹ̀yin tó jẹ́ àwọn ẹlòmíì ẹ jẹ́ káwọn yẹn máa fún wọn lésìn. ìfún ẹni tó ń gbèjà gan tẹ̀ bá máa wọ́pá nǹkan tó yá yìí ń sọ kò ní mí nì kán lọ sí gbá wọn tẹ̀yẹ̀pẹ̀ kán lọ sáwọ́ wọn tẹ̀yẹ̀pẹ̀ àwa yìí ìdílé kìrìtẹ́nì láti wá gbàtà dàgbà láti di mùsùlùmí farata pẹ̀rọ súnmọ́ farata fúnra lórúkọ mi gbọ́ gbogbo ẹ̀yẹ o but gbogbo nǹkan tẹ̀ ń sọ mo understand kò ń ṣe èsì tíyà yẹn fún yín ni ọ̀rọ̀ tẹ̀ ń sọ so ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ ká ẹ má kó disturb ìlọsíwájú tiwa ẹ jẹ́ ká wá nǹkan míì sọ ẹ fi wọ́n lẹ̀. ok kọ́lọ̀ ń jọ má ṣe ṣe. àwọn bá wọ studio kan ṣe kẹsẹ̀tì lẹ́ẹ̀mí 1000. ìyá kẹsẹ̀tì okú òṣì ó sick èmi kò sún èmi mo kàn èyí tí mo fẹ́ ṣe yìí ó ti tán lẹ́nu ọ̀rọ̀ ìkù tí mo fẹ́ sọ o but nísìn torí pé mo fẹ́ pa ojú ètò dé nsìn torí a máa bẹ̀rẹ̀ program ní 9:30 pẹ̀lú sheik wa ẹ jẹ́ ká fi kọ́ọ̀lù eléyìí ṣe last call. wa aleykum salaam ẹ ó dùn ẹjọ tó lọ lọ́hùn ẹ jẹ́ ká fi kọ́ọ̀lù eléyìí ṣe last call torí pé a máa bẹ̀rẹ̀ program láìpẹ́ padà kọ́lọ̀ ọba jọ má ṣe ṣe rọrùn ẹ̀yin èèyàn ṣe ti pé yàrá ò gbádùn èmi ti sọ fún yín o. ẹ̀bẹ̀ mi sọ fún yín lánàá pé ìwé ìyá ìyàwó gbádùn máa wà tó gba orí dẹ́sàtì lóyìnbó. ẹni sùúrù ṣèbí Germany lẹ́yìn wà ẹjọ́ brọ́dà wọ ẹjọ́ ẹ ṣe fífọ̀ fún mi. bó ṣe wà yẹn bó tún ṣe wà yẹn ìwé ìgbéró ìwé àwọn alárùn ọlọ́pọlọ ẹ̀ ló ní bó ṣe wà yẹn. but ó ń ṣiṣẹ́ clean and training. ọkọ̀ lè fún ní pátánì ó lè jẹ́ bí abi 2 hours ló ń ké lẹ́jọ́júmọ́ tó bọ́ síwájú the driver seat inú train tó ní máa wo iṣẹ́ tó ṣé ó lè wá train ni. onírọ̀ òpùrọ̀ ẹni tí ó mọ ẹni tí. ó ń ṣàkíní ní ilẹ̀ inú tọ́. aṣàlẹ̀ inú train ni mí náà mọ̀ pé tó ṣe ni wá lọ síbi ẹnu wọn ní ẹ̀wọ̀ rẹ̀. wọ́n wọ ṣọṣẹ́ ó fi ṣèké ìṣẹ́ gbogbo tó ṣe yẹn lásán ó lè implicate ẹ̀ táwọn ìjọba bá rí aṣọ yẹn wọ́n bá fi fídíò yẹn hàn ó lè implicate ara. tòótọ́ ni náà ó yẹ kí ṣèbí Germany lẹ́yìn wà ṣebí Germany lẹ́yìn wa ẹ bá wa send ẹ̀ sáwọn authority bẹ̀ kó pa authority UK pé wọ́n gbé Saheed Shittu ó ń pariwo ó ń gbowó ó ń ṣiṣẹ́ ó ń ṣe gbọ́ sọ fún wọn wọ́n wá sọ fún ẹ pé gbogbo ti gbowó járó. ó láwọn ọmọ tó ń ṣiṣẹ́ aṣẹ́wó fún bó ṣe wà àwọn ọmọọrú wọn. wọ́n máa ṣe àṣẹ orí ìlọ́pẹ̀ àwọn ọmọ máa ti gba desert wọ Libya ibẹ̀ ló ti máa ṣe training aṣẹ́wó wọn wá cross wọ Italy ibẹ̀ ló ti máa graduate wọ́n á jẹ́ mọ̀ọ́ká tó bá ti wọ Italy oníkálùkù máa fà ìwé rẹ̀ àmọ́ wọn dáadáa ni. irú àwọn ìyá àṣàlẹ̀ tó máa ń láwọn ọmọ tó máa ń ṣe aṣẹ́wó yẹn. ó ti yé mi ń sùn. àwọn ọmọ kan tó ń gbọ́ ọmọ wá lóyún ìbọn láti dín kan ti sim card bọ̀ wọ́n lára láti ilé. ìyá wọn máa sanwó orí wọn tó bá dé lóyìnbá olórí burúkú mà ní àwọn ìyá bẹ́ẹ̀ inú wọn pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀. àwọn ẹgbẹ́ yẹn kó gba táìmù yìí jà ní tí sísàn yẹn sọ ọ́ di sòótọ́ ọ̀rọ̀ yẹn. gbogbo ilé tẹ̀ sọ ìyá tó máa sọ rákàrà dání.
èmi tẹ̀ tí ní pé kò gbádùn náà kọ́ ló ń ṣàánú wa kọ́ọ̀lù ele ẹ ṣe púpọ̀ sà kí n fi kọ́ọ̀lù nàìjíríà ìṣe last call ká pojú ètò ní torí pa máa bẹ̀rẹ̀ program ní 9:30 ẹ ṣe púpọ̀ sà o. ọ̀rẹ́ sàlámàlẹ́kùn sàlámàlẹ́kùn láti nàìjíríà ẹ má bínú ẹjọ́ o. Alhaji Saheed. máa àbísà. hello. hello à ń gbọ́ yín. èmi ọ̀rẹ́ yín láti nàìjíríà ni but a ti pàdé ní àjì. èmi náà rẹ púpọ̀ gan. ẹ máa mọ̀ mí sì ti bá ju ara rẹ̀ èmi ni mo fárùn làjì tí mo fi làjì sí. tí mo bá yín fọ́ yòókù ní mọ́kà ṣé mi mo bá yín fọ́ yòókù náà àbí èmi kọ́ ni. ẹ̀yin kọ́. ok tí wọn àbísọ mọ́kà lọ mo rántí ẹ̀yin kọ́ ọ̀tọ̀ ní ti ọ̀tọ̀ tún ní ẹni tó fárùn làjì tó dára jì sí pé mo bá fọ́ yòókù but mo ẹ kálẹ̀ ẹ̀kújọ mẹ́ta àwọn fídíò yìí láìpẹ́ yìí sí ni wọ́n rí mo wá wo nọ́mbà yín lórí fógàmù yẹn ni mo fi ní kí n pè yín kínkín ẹ kú gbìyànjú sà. àwa nìyẹn sà ẹ ṣe púpọ̀ sà. bọ̀bọ̀ bàtẹ́mi pàdé yín ní àjẹ́ ẹ jẹ́ ṣùgbọ́n ní mo pẹ́ máa ń sọ̀rọ̀ láì wà láì orí mo fẹ́ jẹ́ ṣùgbọ́n pé mi mo pẹ́ máa ń sọ̀rọ̀ ní wọ́n fẹ́ sọ̀rọ̀ láì o. Wallahi tallahi ẹ bá sà Alhaji Mustapha ńkọ́. Alhaji àwọn wà. tọ gbogbo ẹgbọdún wà lọ́dọ̀ àkàn sọ̀rọ̀ lórí WhatsApp láti gbàdá tí kò ní àjì ní Àbújá lèmi wà tó lágbára Ọlọ́run èmi náà mo fẹ́ wá sí sálámọ̀ sí wọn ní London very soon bóyá títí December. láṣẹ Ọlọ́run wọ́n máa gbé mi dọ́dọ̀ yín dandan nìyẹn dandan ni. so ẹ máa expect àwa náà inshallah. ẹ máa sọ ẹ fún gbìyànjú ẹ pé ẹ sọ ìgbà wo lè máa ń ṣe program yín yẹn gangan tó dàgbà. lágbo 9:30 or 10 o'clock inshallah. ṣé ládìde yìí. almost every day náà ni inshallah bọ́lá ń bá fẹ́. ok 9:30 10 alright ẹ kú gbìyànjú ẹ ṣe gọ́tà sàmàlẹ́kùn. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣé o. tó àgbà kọlù kankan wọlé mọ́ kọlọ ń jọ síjú àná gbogbo wa mi ò gba kọlù wọlé mọ́ o gbogbo ẹ̀yin tẹ́ ń pè a fẹ́ pojú ètò dé gbogbo ẹ̀yin yàwó ẹ̀yin bàbá wa tẹ́ wà lórí program àkí gbogbo yín dáadáa tó bá di 9:30 or 9:30 ẹ jẹ́ ká pàdé láṣẹ Ọlọ́run àfàwà àna kíbùlà àbúrọ̀rù àwọn náà máa ṣe program fún wa ẹ bá wa ṣàdúrà fún ìyá yẹn torí pé kò ṣe kí ni ó sì kì í ó nídìí kí ni o treatment ẹ̀yin àfọ́ àtẹ̀mọ́ ń pa rúkìá ẹ bá wa ṣe rúkìá fún ìyá yẹn torí pé ó ṣe kí ni o ti sick ó dẹ̀ nídìí tọ́jú gidi gan ó nídìí kẹ́ fèsì ẹ̀ kẹ́yìn àfà gbogbo ẹ̀yin àfà àwọn ìmọ̀ọ́mù ọ̀fà àti ìyá yẹn ń gbèjà wọn ò lè ṣe rúkìá fún torí àwọn gan onímọ̀ pa rúkìá wọn ò mọ̀ ṣe ìmọ̀ọ́mù ọ̀fà kò mọ̀ pa rúkìá tálíjọ́nù tó wà lára ìyá yẹn bá ranjú mọ́ ọmọ ọ̀fà ó máa sá lọ ni kò ní rántí mú láwà ní orí ẹ̀ ó máa out a goal ló máa lò tó tọ́ ni mo sọ kò ní dúró tájọ́ náà bá ranjú mọ́ pé ìmọ̀ọ́mù mi ìfẹ́ ranjú mi ti bá lọ ranjú ń ṣe àwọn òrìyàn lọ kọ́ọ̀tì bẹ̀rẹ̀ ọmọ àlè mo ká yín ọ̀rẹ́ mi mo yẹn sọ yẹn ti bá ranjú ń ṣe máa gé bẹ̀rẹ̀ ní ọpọlọ mi ó ṣiṣẹ́ sílẹ̀ ó ti ṣiṣẹ́ 10,000 miles pé má ranjú jẹ́ kí n ranjú jẹ́ n gbé fọ́tò bí ayẹ̀ ṣe ranjú báńjọ ní ẹ̀ṣẹ̀ máa ranjú mọ́ yẹn ni pé kí ló bá yọra pọ̀ lára mi àjọ ó máa ranjú bí ẹ̀ṣẹ̀ ranjú lẹ̀ tó ranjú kókókó bẹ́ẹ̀ ni àjọ ní ẹ̀ṣẹ̀ máa ranjú mọ́ àwọn àfáà tó fẹ́ yọ àlùjọ̀nú kò lára ẹ̀ tí ó bá yẹ kó ní súnà ni àrìnjọ́kù ẹ̀ ló ṣe àbórí ẹ̀ máa pa ẹ́ sára ẹ̀ tó wà ń sìn á gbọ́ control ni pé kí ló fi pa òun ọba kákùnrin sí ìwà tọ́ ọ̀bọ̀ nú omi wà gbé sí lọ́rùn wà dùn asọ̀rẹ́ndà ní ó ti já sí ìwọ tó bá ń ṣe onísúnà tó bá dánwò àjọ ní ẹ̀ máa wọ ibi tó ti ń ṣe àjọ ẹ̀ máa wọnú ara ẹ̀ ó ní gẹ̀ẹ́tì ara ẹ̀ mọ́ ó ní gẹ̀ẹ́tì ara ẹ̀ mọ́ àṣírí mo sọ fún ẹ o kọ́lọ́njọ́ máṣá ìṣíjú àná gbogbo ọlọ́njọ́ máṣá ìyọnu sí wa ìdáwọ́lé gbogbo wa ọlọ́njọ́ máṣá ìyọnu sí dáadáa iye oníkẹ́sẹ́ẹ̀tì mi ò bú ẹ o torí mi ò respect èèyàn rọ́ndọ̀rọ̀dọ̀ ṣùgbọ́n o need treatment kọ́lọ́ treat ẹ̀ tó tọ́ torí ọlọ́run
gbogbo àwọn àfáà tẹ́ bá ń gbèjà àfáà kan lágbájá àfáà tàmẹ́dù má ní òun gbèjà àfáà kankan téèyàn bá síkì ó gbé fọ́tò síwájú ó gbé kinní síwájú ó rẹ̀ ń wò lọ́wọ́ ó wá ṣe pé ó ń ṣe Jésù nínú ilé ẹ̀ náà ó ń ṣe Jésù nínú ilé ẹ̀ ó ń pariwo Jésù nínú ilé ẹ̀ yéé gbogbo ẹ̀yẹ èèyàn ẹ bá wa bèèrè lọ́wọ́ ẹ̀ ó ń ṣe Jésù mò ń ṣe nínú ilé mi àbí ó ní ẹ̀sìn méjì ló ń ṣe nínú ilé ẹ̀ ó wá ń gbélé yìí kiri ó ní ẹ̀sìn méjì ló ń ṣe nínú ilé ẹ̀ yéé kinní kan ó ń pariwo rọ́ àbí ó ní ẹ̀sìn méjì mò ń ṣe nínú ilé mi ókè o ohun tó gbé jáde àwọn èèyàn orí Canada mo dẹ̀ fẹ́ gbé jáde òun rèé Jesus nìyẹn lókè àbí òun kọ́ ni gbogbo ẹ̀yin èèyàn onílàkàyè ni mo bá sọ̀rọ̀ o tó ń lọ́pọlọ lórí tó lè rí nǹkan kíní lélẹ́yìí Bísí àbúrò mi Bísí o mo rí Bísí lórí program àfi tó bá yẹ pa àkáǹtì mi ẹlòmíì ló lo àkáǹtì yẹn ó lè jẹ́ Bísí anyway kí lè ń pè ẹ ti rí ókè o Jesus yẹn kọ́ rè tó parọ́ pé Jesus ó sì Jésù nínú ilé ẹ̀ o ẹ̀sìn méjì ló ń ṣe nínú ilé ẹ̀ ìyá aláìsàn lọ́pọlọ ìyá látúbọ̀tún ayé ẹwà túbọ̀tún àgbàlagbà bó ṣe rí ẹ bó ṣe rí tó Ọlọ́run bá wa wò ẹ́ sàn o àìsàn tí ò gbóògùn ó ní ẹ̀sìn méjì ló ń sìn ṣẹ́sìn méjì lélẹ̀ Jesus said indeed I am the servant of Allah àbí kí lọ́kọ̀ yìí the servant of Allah ó lè kọ àbí ó lè tún kọ Quran fast síbẹ̀ pé òjíṣẹ́ Ọlọ́run Jésù pé òjíṣẹ́ Ọlọ́run lòun ṣe àbí nǹkan tó kọ ọkọ yẹn ni ìyá wa ní Christian ní ẹ o gbé Jésù sínú ilé ẹ bá dẹ̀ pé àwọn ọmọ yín kọ́ bá yín kan tó wà ń bẹ̀ ẹ kọ́ fẹ́ kanta ni ẹ wá lọ kanta rọ́ǹgì ẹ kẹ́ kanta ráìtì ẹ wá kanta rọ́ǹgì ìyá kanta rọ́ǹgì ẹ̀yẹ́ yàn ẹ má pè ya yẹn ní ìyá kẹsẹ̀tì mọ́ o ìyá kanta rọ́ǹgì ni kẹ́ máa pè ó kanta offside kanta rọ́ǹgì kanta rubbish ó kanta useless ó kanta sódì ó fẹ́ kanta èmi ló fẹ́ kanta ó wá lọ ṣe mistake ó lọ gbá offside ó mọrú géèmù táwọn ń gbà ní orí ibẹ̀ la wà orí ibẹ̀ gangan ló ṣe mo wà ń bẹ̀ ní òkú ń bẹ̀ eré ló pè é ní irú géèmù yìí rò pé bóyá géèmù kékeré ni mo ń gba lọ́ntẹ̀ mi ní ìwọ irú wọ lọ́jọ́ kọ jẹ́jẹ́ àwọn tájú máa pariwo tó tún máa sàṣà sí mi àwọn èèyàn àyè ń bá àwọn èèyàn fà lọ́wọ́ ìwọ tó wọ́n ń rojú bí àjẹ́ pé ó ti tẹ ọká nírù ó máa rí jà ọká ìwọ ó tẹ ọká nírù ó máa rí jà ọká kí ló ṣe ẹ ó ti wo fíìmù jù yá ẹ wo fíìmù jù ó ti wá ń react inú ọpọlọ ẹ pé gbogbo àwọn èèyàn ní àfàṣà yìí ìyá yẹn má lè jáde má lè ṣàkọsí ní àfàṣà yìí ṣìtù àjẹ́ tó bá jẹ́ bá jẹ́ ní ìwọ ìyá yẹn ó yá mo fẹ́ kó lọ sọ fáwọn mítìnì níbi mítìnì àjẹ́ yín fẹ́ rán ẹ sí wọn kí n tó pojú ètò dé kò ní dáfá jẹ kò ní dáfó ṣó kò ní dáfé mèrè kò ní dáfé ẹlẹ́bọ lóògùn kò ní dáfé àwọn àfa ẹlẹ́bọ wọn ní kúre àwọn àjẹ́ tó bá jẹ́ bá jẹ́ ní ìwọ ìyá yẹn gbogbo àwọn àjẹ́ pátápátá gbogbo tíìmù yín ẹ̀ níjọ kúre kò ní dá fún gbogbo àwọn àjẹ́ kò ní dá fún gbogbo àwọn oṣó kò ní dá fún gbogbo àwọn emèrè mo ń pè ẹ́ mo ti sọ fún ẹ ta ló ń fẹ́ gbówó yẹn kí ló dé ìyẹn ẹlẹ́jà rẹ̀ mo ṣe program lọ́wọ́ ni ìkọ́nà àwọn ọdún BJ tó kọ́lọ́njọ́ máṣá ìṣíjú ẹ̀ náà wọ ìdáwọ́lé gbogbo wa ọlọ́njọ́ máṣá ìjú yọrí sí dáadáa ìkọ́nà àwọn àbúrò mi ló ń disturb mi tó àti fẹ́ pa program dé náà tẹ́tẹ́lẹ̀ tó bá di ní aago 9 àbọ̀ ẹ jẹ́ ká pàdé kọ́lọ́njọ́ máṣá ìṣàánú àbágo 10 subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk fasalam alaikum wa rahmatullahi wa barakatuh. Royal Gold Imare o.
Royal Gold Group of Schools. Orúkọ tó ṣe gbẹ́kẹ̀lé nínú ká kọ́mọ ní àkọ́yé àti àkọ́yè. At Royal Gold Group of Schools, our core value is to instill consciousness of God in our students through pristine Islamic education and taking them through all-round Western education. No religion discrimination. Royal Gold Group of Schools is located in a serene environment with world-class teaching aids. Káwọn ọmọ tó ṣetán nílé ẹ̀kọ́ Royal Gold Group of Schools ni wọ́n ti há odidi Al-Qur'ani sórí. wọ́n bí Al-Qur'an ṣe ń yọ̀ lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa. Bismillahirrahmanirrahim. Ya ayyuhal muzammil. Qumil layla illa qalila. Nisfahu aw inqus minhu qalila. Bismillahirrahmanirrahim. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. ẹni tó mọ̀nà tá a tẹ̀lé Sheikh Muhammadu Taofik Akeugba Gold lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Royal Gold Group of Schools Ẹ̀bẹ̀dì Ìdíòrì Junction Ṣàṣà area lọ́nà tó lọ sí ọjọ́ ọ̀mọ́níyà ńbàdàn nílé ẹ̀kọ́ Royal Gold Group of Schools gbọ̀rọ̀gẹ̀dìgẹ̀sí telephone 0705-727-6635 Royal Gold Group of Schools ní kẹ́ ẹ̀ mọ́mọ́ wá.